ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lórí ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn káforí jágbó káforí jẹ̀gàn tó sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó káforí jẹ̀gàn tó sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá wù ló ń jẹ baálẹ̀ agbọ́nmi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ òpìtàn. Ilẹ̀ Ìbàdàn ní tilé tó kó òkú iṣẹ́. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe é. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé. Oníràwọ̀ márùn-ún tí a tó fi fún ẹ. Ohun tuntun àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làánú. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Journal Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. Gbogbo nílàjú òpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóye tó jẹ ìtànjà ìtànṣó ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn ń ojú rí lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là bóyá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àwòye ìtàn yàtọ̀ sárùsọ òdodo ọ̀rọ̀ ni. Àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lódò. Ẹ̀kọ́ mọ olóògùn ní kódà ti ẹ̀ka rí. Ẹni tọ́lọ́run ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ òpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran ilé kan ò ní ṣe é. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin tó ṣe pẹ́yìn gangan ní ìtàn tẹ́ẹ̀ ní tán ẹ̀yin ní àṣà tẹ́ẹ̀ ní sá ẹ̀yin lẹ́ ń dá aṣọ rú wa pé bóò ní ìtàn àti àṣà wa bóò ní òsè ní parẹ́ bóò lógún àwọn baba ńlá wa bóò ní òsè ní wọ́ọ̀kù. Bẹ́ẹ̀ sẹ́yìn darapọ̀ mọ́ mi o èyí náà máa bá mi pín ètò ẹ̀rí pé náà lèmi náà ṣe bẹ́ẹ̀ bá mi bá ń gbójúlẹ̀ tí mò ń gbójú òkè wọ́n ń pín káàkiri àgbáyé ní náà máa bá mi ṣe ẹ̀ káàkiri àgbáyé. Àkọ́kọ́ mo kí wa kú oríire ọdún ìjọba àwarawa eléyìí tó papọ̀ tá a papọ̀ tó doníbejì àti ọjọ́ democracy. Ẹ rí i pé a ti sọ May 29 di pé a kà máa gbéjọba fún àwọn olóṣèlú ni ṣùgbọ́n àyájọ́ ọjọ́ democracy gangan ààrẹ tí wọ́n fi orí àpèrè lẹ̀ ààrẹ Muhammadu Buhari wọ́n ti bá wa gbé sí June 12 lẹ́yìn tí nígbà tí Ọbásanjọ́ gan tó jẹ́ ọmọ tiyín tó ń bẹ́ẹ̀ tí ò lè ṣe ni a fi ń dúpẹ́ pé díẹ̀díẹ̀ à ń débi tí à ń lọ ní òní a gbọ́ ìtàn lẹ́yìn ìgbà tá a bá sì gbọ́ ìtàn tán a tó wá gbọ́ àlàyé ọ̀rọ̀ torí wípé mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó fi fídíò ìṣọwọ́ sí mi
mo sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́gàjí tí wọ́n ti pè mí nílẹ̀ Ìbàdàn àti àwọn olóyè tí wọ́n ti pè mí àti àwọn ìkànnlú Ìbàdàn tí wọ́n ti pè mí nígbà tí a rí fídíò yìí ti ìfọ̀rọ̀wérọ̀ yìí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ kan ń dààmú wa nílẹ̀ Yorùbá, èmi sì máa ń sọ yìí pé mo dé lódì mọ́lẹ̀ o, mo dé lódì mọ́lẹ̀ o, ayé ti gbọ́ tàn mí yàtọ̀, mo dé lódì mọ́lẹ̀ o. Àpẹ́pa àti àròyé àti irọ́ tí wọ́n bá sọ ìtàn fún wa, ó yẹ kéèyàn náà ó jókòó kó wò lọ́dọ̀ ara rẹ̀ pé ṣé ìtàn tí wọ́n sọ fún mi o sọ wọlé o àbí àlọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn ni mo ti ṣe àtúnṣe sí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan la sì ti mú dògóńgó. Mi ì sọ pé mi ni mo mọ̀ jù, àwọn èèyàn pọ̀ tí mo máa ń gbé òṣùbà fún òun. Nínú wọn ni ọ̀gá mi ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ Akínsọ̀wọ́n tí mo máa ń gbóṣùbà ràǹdẹ̀ fún. Tó bá sì di wípé ká tó tọpinpin ìtàn, mo máa ń gbé fún olóyè Adéwálé Ìbíkúnlé ní Àwọ̀tán tí ń ṣe ọmọ Balógun Ìbíkúnlé, mo máa ń gbé fún. Bákan náà sì ni Alhaji Kọ̀mọ́rù ọmọ Orówùsì, mo máa ń gbé fún náà. Torí pé àwọn eléyìí wọn a máa tọpinpin. Àwọn èèyàn tún pọ̀ bẹ́ẹ̀ o, inú wọn ni Alhaji Ahmed Aare, ọmọ Aare Látòsà, ọmọ Àsúbíàró, àwọn èèyàn pọ̀ báwọn. Ṣùgbọ́n ní ìlú tó ṣe wípé ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àkójọpọ̀ ìtàn, ibẹ̀ ni àkátà ń kó nǹkan pamọ́ sí nílẹ̀ Yorùbá, ibẹ̀ ló wà bẹ́ẹ̀ bá dọ́gba fásitì Ìbàdàn. Ní ìlú tó ṣe wípé òun ló tóbi jù ní ilẹ̀ èèyàn dúdú, ní ìlú tó ṣe wípé ó gbajúmọ̀, ibẹ̀ ní iléeṣẹ́ tẹlifíṣàn àkọ́kọ́ ti bẹ̀rẹ̀. Ká wá wò sòsò ká tó fìyàn jẹ oyè Ààrẹ Òpìtàn lábẹ́ ọba ìlú náà, lẹ́yìn tó ṣe pé gbàtà jẹ́ gbogbo òjòyè ò takò, aráàlú ò takò, àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ò takò. Ó tó bẹ́ẹ̀ ni gbogbo àwọn lọ́balọ́ba ń sọ pé Laji Abbas ó tó bẹ́ẹ̀ ẹ fún ní Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn. Lẹ́yìn tó ṣe pé bàbá wa ikú bàbá yèyé Lámídì Aláàfin Ọ̀yọ́ Àtàndá Ìtàn ń bẹ, àwọn gan ò takò. Bàbá mi Ọ̀nìrìṣà ò takò, wọ́n gbọ́ láàfin nílé Ifẹ̀, bàbá ò takò. Àwọn lọ́balọ́ba gbọ́, inú wọn dùn. Mo láwọn ọba tó ṣe pé ńjọ́ tá a fẹ́ joyè wọ́n tó fún wa lówó, wọ́n ṣàtìlẹ́yìn fún wa. Mo kí ọ bàbá mi o Olówù Kúta ọba Ahmed Oyèlúdé Màkàmá Tẹ́gbósù kẹta, mo kí ọ bàbá mi o, bàbá gba CON. Níta gbọ́ ni wípé kò tí ì sọ́ba kankan láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó tí ì gbá rí. MFA ti ń bẹ o tó gbé pọn jù ní lọ tó Olúbàdàn ti gbà, bàbá wo Olúbàdàn tàná wọ́n gbà. Ṣùgbọ́n CON kò tí ì sí ọba kankan tó gbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti Ọ̀yọ́. Àdúpẹ́ o bàbá mi ọba Olówù Kúta. Bọ́ wà láàfin bàbá mi ọba Olówù Kúta lánàá, àwa náà rí ìfọ̀rọ̀wérọ̀ yẹn bó ti lọ. Àwa tá a bá tí ìwẹ̀ tó já lọ wo lórí YouTube àti Facebook Ìtàn Yorùbá, ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá mi Olówù Kúta. Mo wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Kúta lánàá. Kí ni mo wá fẹ́ sọ bọ̀? Ìlú táwa ti fi wá jẹ Ààrẹ Òpìtàn, lẹ́yìn tó ṣe wípé gbogbo àwọn ọba, gbogbo ìdílé jagunjagun, gbogbo àwọn ìkànnlú, gbogbo àwọn Òpìtàn, gbogbo wọn gbà pé Ààrẹ Òpìtàn ni. Ẹ rí i pé ká tiẹ̀ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kan náà lórí rédíò ń gbà wọn. Ìgbà tí gbogbo ayé ń pè wá lólùkọ́ àgbà, tí ó sì mọ̀ pé ilé tiwa àáfàá àgbà ni àwọn bàbá tiwa, àáfàá náà ni olùkọ́ àgbà. Tó sọ̀rọ̀ ńgbà náà yìí pé ẹ̀yìn lórí gba kùmọ̀, bàbá wo Olúbàdàn sì pè pé orí tí ò ní gba kùmọ̀, ewé oyè lórí ìrẹ́ ọgbà, ọwọ́ rẹ ìlẹ̀kẹ̀ oyè ní ọgbà, ọrùn rẹ ìlẹ̀kẹ̀ oyè náà ní ọgbà. Débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ sọ̀tàsọ̀tà yìí ni wọ́n wá bá àmọ̀tàn àti ayédùn ní 32 FM gbogbo ni wọ́n wá
àti ọ̀rẹ́ mi Ọláwálé Hamsat ní Lágelú FM gbogbo wọn ni wọ́n wá. Nígbà tí mo sì délé iṣẹ́ rédíò tí mo tún wà ní ìsìn Ọ̀nà FM, ọ̀gá mi Ọ̀túnba Dr. Kọ́lá Ládòkè, nígbà táwọn rí mi àwọn ló tiẹ̀ ti dábàá Lájì wo ibi táwọn bá dé ẹ̀já bọ́ ọ́lẹ̀ fẹ́yìn ẹ máa bá wa ṣe lọ. Táwọn náà fọwọ́ sí wípé kò síbi méjì tó ń gbá lẹ́ẹ̀rí bí ò ṣe kò síbi méjì tó ń gbá tare bí ò ṣe lẹ́ẹ̀rí ilẹ̀ ẹ̀rí ní gbá tare. Ìwà fẹ́ ká farabalẹ̀ láàárọ̀ yìí ká wo ọ̀pọ̀lọpọ̀ wàhálà akitiyan tá à ń ṣe. Tí a bá gbàgbé bóyá bí ọdún 3 sẹ́yìn sí 4 àwọn ìdílé jagunjagun mo lọ bá wọn nílé Ìbàdàn CCI tí mo sì ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé jagunjagun ogún wọn hàn wá. Ilé tó ṣe pé Ìbàdàn warlord wọ́n ní ẹgbẹ́ tí wọ́n sì wà rẹ́gísítà lábẹ́ ìjọba àpapọ̀ tó ṣe pé wọ́n ní ẹgbẹ́ gbogbo ìdílé jagunjagun ìpínlẹ̀ Ìbàdàn. Léyìí tó ṣe wípé tẹ́nìkan bá tiẹ̀ wá ń pa àlọ́ àbí ń parọ́ wọ́n mọ̀ pé irọ́ ni wọ́n ń kóra wọn jọ tó ń kálukú sì mọ́ tó bá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn tó bá nílò àtúnṣe wọ́n ń ṣe láàrin ara wọn. Ẹ wá já farabalẹ̀ o, ẹ wá já farabalẹ̀. Bó mo ti fẹ́ ṣe tí ò ní ju wákàtí kan lọ o. Ẹ tí ó bá gbọ́ tó ní yóò dùn púpọ̀. Ẹ bá mi pè àwọn èèyàn nílé Balógun Oderinlo o. Ẹ bá mi pè Mágàjí Oderinlo o. Ẹ bá mi pè àwọn àgbààgbà nílé Balógun Oderinlo o. A jọ gbọ́ ìtàn Aare òpìtánlẹ̀ Ìbàdàn yóò wá fọ̀ sí wẹ́wẹ́ o, yóò fọ̀ sí wẹ́wẹ́ o, yóò fọ̀ sí wẹ́wẹ́ o. Ẹja sáré lọ ká lọ gbọ́ ìtàn ká sì wá gbọ́ ká fọ̀ sí wẹ́wẹ́. Kò sí jagunjagun nílé Ìbàdàn, kò sí jagunjagun nílé Ìbàdàn, Oderinlo ló mú wọ̀lú. Ṣé ẹ gbọ́ o? Orúkọ tèmi ni Emmanuel Kabiru Ọláìfá Adégbóyèga, àrólé Balógun Odẹ́yìnká Oderinlo worldwide, agboolé Balógun Odẹ́yìnká Oderinlo náà láwọn. Ẹ kí n kọ́kọ́ mú báyìí, jẹ́ kọ́kọ́ mú báyìí. Òkò ìgbọ̀ngbọ̀n kan bá níbi tán ti fa igi àdùbí ní baba ńlá baba wa. Ẹ jẹ́ kọ́kọ́ mú báyìí. Ẹ jáwọ́ ibi tí Mágàjí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Kò sí jagunjagun ọ̀hún nílẹ̀ Ìbàdàn tí kì í ṣe wípé Oderinlo ni ló mú wọ Ìbàdàn. Gbogbo jagunjagun wa nílẹ̀ Ìbàdàn o, bàbá tí wọ́n o ni ló mú wọn wọ Ìbàdàn o. Kò sí jagunjagun ọ̀hún nílẹ̀ Ìbàdàn tí kì í ṣe wípé Oderinlo ni ló mú wọ Ìbàdàn. Oderinlo ló mú gbogbo jagunjagun ilẹ̀ Ìbàdàn. Mọ́yẹ̀ Òkun Adé, Lákanlẹ̀, Olúyọ̀lé, Adélakùn, Fádèyí Ọ̀gáníjà, Agbenibí Ọjọ́, Ọ̀pẹ́ Àgbé olómùwọ̀ Ìbàdàn, Tókí Oníbùdó olómùwọ̀ Ìbàdàn, Ìbíkúnlé olómùwọ̀ Ìbàdàn. Àwọn akọni bámbámbámbámbámbám Apàṣá olómùwọ̀ Ìbàdàn, kò séèkọ̀ olómùwọ̀ Ìbàdàn. Ẹ gbọ́ ọ̀rọ̀ pé Oderinlo o tí èrè rẹ̀ ń bẹ nímọ̀pó nìbàdàn tó gbẹ́yẹ sápá gbogbo kò sí ẹja tuntun gbọ́ ẹja tuntun gbọ́ mo fẹ́ ká tó gbọ́ kẹjẹ ń gbé láti ìpìlẹ̀ kọ́bà lè yé wa. Kò sí jagunjagun nílé Ìbàdàn, kò sí jagunjagun nílé Ìbàdàn, Oderinlo ló mú wọ̀lú. Orúkọ tèmi ni Emmanuel Kabiru Ọláìfá Adégbóyèga, àrólé Balógun. Emmanuel Kabiru Ọláìfá ẹ̀rìpọ̀ kan ti di mẹ́ta. Emmanuel orúkọ Christian, Kabiru orúkọ Mùsùlùmí, Ọláìfá orúkọ ẹlẹ́sìn Ifá. Kìí ṣe pé olóko ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn Ifá yàtọ̀ sí Ògún, ó yàtọ̀ sí Ṣàpàná, ó yàtọ̀ sí Òṣogbo. Torí sìn táwọn èèyàn àwọn tí wọn ò mọ̀ tán wọ́n ṣàfẹ́ sọ Ifá di òrìṣà tó ṣe pé gbogbo ògùn tí èsì ṣe gbogbo ìlú ní Ifá wọ̀, kì í ṣe gbogbo ìlú. Ilé kan bí ìgbà tẹ́wọ́ ìwọ náà bá ń ṣe ìsìláàmù bí kan táwọn kan ṣe kírísítẹ́nì, àwọn ìlú míì bẹ̀gẹ̀ tí wọn ò tiẹ̀. Ẹ rí i pé lánàá tí bàbá wa Bishop Ayọ̀ Ládùgbòlú tí wọ́n kópa nínú ètò iléeṣẹ́ Fresh FM nìbàdàn,
bàbá sọ pé kò sí tó kan Ifá lẹ́wọ́ ọdún tèmi náà ṣe pariwo rẹ̀ kò sí tó kan Ifá nípa àjọba lọ́yọ̀ọ́ ìtọ́sẹ̀ Ifá wọn máa fi ń dẹ́ba Ifá wọn máa fi Ifá wo wọn fi ń mọba kò sí ọba aládé ìṣẹ̀ǹbáyé kan nílẹ̀ Yorùbá tẹ̀ fi Ifá mú gbogbo àwọn ọba níyàádé ẹmbásì lóun nìkan rẹ̀ kó mu wá kí n wá pa ìtàn fún Àrẹ̀mọ ní ìjọba gbogbo òlú ti mẹ́ntí ọ̀jọba kódà ọmọ kékeré ti mọ̀ pé ọba lọ́la ni wọ́n fi fáámọ́ba ni wọ́n ń pè kán lọ́ba lọ́la ẹni tẹ́ ti mọ̀ pé òní ọ̀jọba ọba lọ́la Àrẹ̀mọ ní ìjọba lọ́yọ̀ọ́ Àrẹ̀mọ ní ìjọba wọ́n èyí ná búrẹ́dì Ọ̀yọ́ Mèsì gan ọ̀rọ̀ gbọ́ndá sí Àrẹ̀mọ ní òjọba àmọ́ láti gbà ayé Aláàfin Òjìgí tí àwọn Àrẹ̀mọ tí wọ́n ń da ìlú rú tí mi ń ṣekú pa àwọn ọba náà fi wá ní káwọn Àrẹ̀mọ náà mọ ọbọ bá kú tí tó fi wá da ayé Aláàfin Àtìbà mo ti sọ gbogbo oyún láìpẹ́ yìí mo ti sọ gbogbo oyún nígbà mo ṣàlàyé nípa ọ̀rọ̀ Àtìbà gbogbo oyún mo ti sọ ẹ má jẹ́ kí n ó tún gbé wa padà sẹ́yìn ṣùgbọ́n ìtàn a gbọ́dọ̀ wádìí ìtàn ẹ má jẹ́ ìgbàsíkò wa já gbọ́rọ̀ lẹ́nu àwọn olóyè wa. Yínká Oderinlo lọ́wọ́ gbà yìí. àròlé Oderinlo agboolé Balógun Yínká Oderinlo náà láwà yìí. Okò ìgbọ̀ngbọ̀ngbọ̀n kan bá níbi tán ti fa igi àdùbí ní baba ńlá baba wa wọ́n bí ní Ìtàpá Ògbóni ní Ifẹ̀ igi àdùbí ló bí láànílẹ̀ náà ọdẹ ló náà láànílẹ̀ ọmọ igi àdùbí ọdẹ ní àgbẹ̀sí ní láànílẹ̀ lọ́wọ́ sí ọdẹ lọ sí Àjàgbà wọn pe ibìkan lájàgbà létí Ìlọrin so ibẹ̀ ló ti fẹ́ ìyàwó kan ìyàwó yẹn oyè ní òun lórúkọ rẹ̀ ọmọ àgbèrí ìyàwó tó fẹ́ yẹn gbàtà lóyún pẹ̀lú lánílẹ̀ wọ́n dá ìkọ̀sẹ̀ jáyé rẹ̀ wọ́n sọ fún pé ọmọ tí ń bọ̀ ọmọ alágbára ni o ṣùgbọ́n ìjọba bá ti dáyé náà ni ó gbó kọ ìjọba bá ti dáyé ni yóò gbó kọ so kọ̀tọ́ jọ́ kò tó sùn àsìkò ìbímọdé ó kú bíi wákàtí kan tí oyè ní òun ó bímọ láànílẹ̀ gbéra ògbópọ̀ ọdẹ lọ ibi tára ti ń ṣe ìyàwó rẹ̀ bàbá táwa rí ní ìsìn ẹ̀dá kò lè dáhùn ńgbọ̀ ya tó wá bímọ táwọn pẹ́ ṣé bá rí bàbá ọdẹ láìpẹ́ yìí bàbá ọdẹ ń kọ́ bàbá ọdẹ ti rìn lọ ní oko bàbá ọdẹ ti rìn lọ lẹ́sìn mọ̀ pé níjọ́ kìíní àná wọ́n ti dífá wí pé tí wọ́n bá kọ́kọ́ pe ọmọ ní ọmọ jẹ́ ní wọ́n sì pe ọmọ ní Oderinlo nígbà tí ìyàwó ẹ̀ sọ pé bàbá ọdẹ ti rìn lọ nígbà tí lánílẹ̀ náà wá dé pé ìyàwó òun ti bímọ tí gbogbo wọn káàmà sí kiri ẹ pé ìwọ ọmọ nǹkan kan ó ìyàwó bá dáhùn pé bàbá sẹ́mọ̀ yìí pé wọ́n ti sọ wípé orúkọ tí wọ́n bá kọ́kọ́ pe ọmọ ẹ̀ tó bá dáyé ilé ọmọ jẹ́ pé ńgbà tí wọ́n ń béèrè pé tó ń bímọ tán tí wọ́n ń béèrè pé ń bo bàbá Oderinlo pé bàbá ti rìn lọ pé ọdẹ ti rìn lọ wọ́n ti sọ ọmọ ní Oderinlo o lánílẹ̀ bá dáhùn pé. àwọn wo ní ń pè wá yìí ẹ má a wà lórí ètò àwọn èèyàn mọ̀ pa wà lórí ètò á pa. bàbá mi ìjà àdùbí ọdẹ ni èmi ńlá nílẹ̀ ọdẹ ni mi. ẹ jẹ́ ń pa nẹ́tíwọ̀kì yẹn torí àwọn èèyàn nígbà pa wà lórí ètò wọ́n á máa pè wá. mo rí ẹ bó ṣe ń pè mí bàbá mi o Mọ́gàjí Akérè ilẹ̀ Ìbàdàn mo rí bẹ́ẹ̀ ṣe ń pè mí a wà lórí ètò ni o mò ń bọ̀ ẹ jẹ́ ń pa nẹ́tíwọ̀kì yìí torí pé àwọn èèyàn ní mà pa wà lórí ètò ibi ní èmi ní mi ti pa tẹ́lẹ̀ gbà fi bẹ̀rẹ̀ ètò ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹni sẹ́tà ń lò tó ń dẹnu kọlẹ̀ ni. ẹ̀tọ́ wa sọ ọmọ mi ní Oderinlo ajẹ́pẹ́ ọdẹ yìí mi kánú ẹni fi ń jẹ́ ọdẹ Yínká Oderinlo. láti kékeré rẹ̀ ẹ ló ti jẹ́ oníyànjú ọmọ gẹ́gẹ́ bí ìkọsẹ̀jáyé rẹ̀ tí wọ́n ti béèrè fún tí bàbá rẹ̀ bá ń lọ ní oko yóò lọ wọn tẹ̀lé bàbá ó rí jẹ́ tiẹ̀ á ní ara kọ́ máa lọ tí bàbá lo oko kò ní pẹ́ràn bọ̀ tó bá ti rí pé bàbá dé ó lè dá lọ ní oko fúnra rẹ̀ kábíyèsí o bàbá mi tí ó sì fi kù máa pa etú. live program gbọ́dọ̀ abẹ́ ṣe pè mí báyìí mo wà ní live.
live program gan mo wà bẹ́ẹ̀ bàbá mi pé bàbá torí ṣé kí n gbé sílá kẹ́ sọ̀rọ̀ àbí kẹ́ pè mí padà lẹ́yìn ètò ọ̀dà bàbá mi ẹ jẹ́ n gbé sí live kó gba yóò mọ̀ tó ara tá à ń sọnù bàbá mi Mọ́gàjí Akéré ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ mọ̀ ń bọ̀ mo fẹ́ lo amóhùnrógbẹ̀rù tó gba mi yóò fi lè gbọ́ wa bàbá mi. Ẹ kú dédé àsìkò yìí. Àṣẹ o. Orí ètò náà bí mo ṣe bẹ̀rẹ̀ ètò ìmọ̀pẹ́yìn bàbá wa náà tó ti rí nílẹ̀ Ìbàdàn. Ìlú Àbújá ni mo wà tá a wá fún ayẹyẹ ti àwọn olóyè Sàráfà Àlí lọ́jọ́ sẹ́ńtọ̀ tá a fẹ́ ṣe lọ́la. Bí mo ẹ̀dín bọ́ọ̀lẹ̀ nínú plẹ̀tì tí mo dúró tẹ̀ kí n máa wà. Ó ní mo ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni mo rí kíní ẹ̀ tí Mọ́gàjí ilé ńlá tó pọ̀ tẹ̀. Ìgbọ̀dẹ̀ ìṣe lọ́wọ́ àti tí Oderinlo fún ara ẹ̀ ṣe. Èmi náà rí pé pàtẹ́yìn sọ̀rọ̀ ẹ tún gbé Oderinlo lọ sí. Tó sọ pé nílẹ̀ Ìbàdàn bí pé kò sí jagunjagun dígìdẹ pé Oderinlo ló ń bọ̀ wá lọ. Bí wọ́n lè ṣe ń gbọ́ báyìí kẹ́ẹ̀dì orí mi gbóná mo lè pe Oderinlo fún ara ẹ̀. Lẹ́yìn tó ti sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mo ní lọ́nà pa àwọn sọ bẹ́ẹ̀ o. Fídíò ni náà. Ọ̀rọ̀ fídíò ni kì í ṣe pé fọ́ìsì nìkan. Ilé là ń ṣètò lórí lọ. Mo sọ fún pé tó wá bèèrè lórí ìkànnì wo ni mo ní kó má bèèrè ìkànnì ṣé kó wọn ló ṣe pé màá sẹ́ǹdì ẹ̀ lórí WhatsApp ló sìn pé ṣé bàbá ti tèmi Akéré ti bàbá làwọn bá lò sọ́dọ̀ ìlú olówó ọba lò. Akéré Balógun Ìbàdàn. Ní tọ́mọ́lẹ̀ sọ pé Balógun lẹ̀ Ìbàdàn Balógun lẹ̀ Yorùbá gbọ́dọ̀ ẹgbẹ́ wọn lè mú Balógun Oderinlo lákọ̀ọ́kọ́ wọn ó mú Balógun Ajíkòbí ilẹ̀ lọ lẹ́lẹ́kẹ̀jì bẹ́ẹ̀ ni wọ́n ó mú Balógun Dúdú lẹ́lẹ́kẹta bẹ́ẹ̀ ni wọ́n ó mú Balógun Akéré lẹ́lẹ́kẹrin títọ́ lórí kejìlá ṣùgbọ́n wọn kò sẹ́gbọ̀n kan náà tí mo dárúkọ tó bá Balógun lẹ́yìn lọ́wọ́ Ìbàdàn náà láwọn àtọ́jú bóyá wọ́n jẹ́ tó ta fún ìgbà kan náà. sọ mo dẹ̀ ó Balógun ọdún fúnra yìí Oderinlo sọ pé òun sọ bẹ́ẹ̀ mo ní o sọ bẹ́ẹ̀ o torí pé fídíò lè ní o kódà àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ ẹ̀sọ́ òbí tó bá ti tọ́ tó yẹ ni mo ṣe pé ẹ̀yin fúnra yín pé ọ̀rọ̀ yìí mo ti pé ìgbìmọ̀ àwọn ọ̀rọ̀ tó lẹ̀ níbi tó wà láàárọ̀ torí ibi tí ọ̀rọ̀ ẹ̀bí bínú sí torí pé kò wá tó wáyé pé àwọn jagunjagun náà yẹ ká tó àwọn bára wa jà so mo fẹ́ pẹ́ ká lọ́rọ̀ yìí fún mo bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀gbọ́n. Ẹ ṣé gan ni. Ẹ̀ wẹ́rẹ́ ká kó mo bá yẹn náà. Ẹ ṣé pọ̀. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ẹ̀kú àtúntò náà. Ẹ bá mi kí bàbá mi o Sẹ́nitọ̀ Sàráfà Àlí. Wọ́n á gbọ́. Ẹ ṣé gan ni o. Olúwa pẹ̀lú wa. tó ìta máa sọnù á rí i pé a wà lórí ètò àwọn tọ́rọ̀ kàn bí ẹbí sọwọ́ sí mi náà láàárọ̀ yìí àwọn tó yẹ kémi náà sì pè mo pè wọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní pè mí pípè pọ̀ ẹ rí i pé tá a sọ nígbà tí mo sọ pé àwọn èèyàn pè mí àwọn olóyè ilẹ̀ Ìbàdàn pè mí ẹ rí i pé bàbá mi Mọ́gàjí Akéré àwọn gbòòrò tí ẹ mọ̀ pé mo ti wà lórí ètò olóyè ilẹ̀ Ìbàdàn míì tún ti pè mí orí ètò láwa bàbá mi o. Bàbá mi ẹ bá wa dárúkọ yín fáwọn tó ń gbọ́ mi o. Orúkọ mi ni Mọ́gàjí Tẹ̀sí Olúgbòde. Olúgbòde Tabalẹ̀ Ìbàdàn bàbá mi o. Ẹjọ́ alájọba mo ṣàgbọ́n àbẹ̀yẹ ọlọ́run mo gbọ́rọ̀ gbàgede lọ́sẹ̀ we are one family ẹbí kan náà bọ̀ láti ìbílẹ̀ ṣẹ́gbọ́n tí inú mi dùn pé ẹ tó sọ̀rọ̀ ó tún wọ̀ síbẹ̀ mọ́ ẹ tó sọ̀rọ̀ yẹn ó tún wọ̀ síbẹ̀ mọ́ bẹ́ẹ̀ tí yóò ti dé everything tó sọ bẹ́ẹ̀ tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ ìlú bẹ́ẹ̀ ìjà ìfọ́n ẹbí wa á ti gbéra wa ọmọ àtúnṣe ó ní àpọ̀lọjà ìṣe ẹ ṣé pọ̀. Ẹ rí báyìí bàbá mi Mọ́gàjí Akéré àwọn wọn kọ́kọ́ pè fẹ́ láwọn ò sọ bẹ́ẹ̀ tàbá sì ń sọ̀rọ̀ nípa àwọn ilé ọlá nìbàdàn ara àwọn ilé ọlá ìpìlẹ̀ jagunjagun Ìbàdàn wọn ò taṣọ wọ̀ Ìbàdàn wọn ò tagúre wọ̀ Ìbàdàn wọn ò tepo wọ̀ Ìbàdàn wọn ò tàlẹ̀kẹ̀ wọ̀ Ìbàdàn iṣẹ́ ogun làwọn bàbá wọn. Oyèsílẹ̀ Olúgbòde
àti Balógun Oderinlo tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo wọn ìjòyè ni wọ́n jọ jẹ́ fún Olúyọ̀lé ṣùgbọ́n wọ́n ní ká má jẹ́ ó jù báyìí lọ báwọn bàbá wa ṣe ń sọ pé ká má jẹ́ ó jù báyìí lọ ẹ̀yin ará ilé fídíò tá à ń wò yìí mọ́ ń bọ̀ ẹ jẹ́ ń gbé kọ́mẹ́ǹtì sí kí n wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn fídíò tá à ń wò yìí ó ti rìn káàkiri àgbáyé téèdé ìlú òyìnbó ni wọ́n ti pè mí lónìí ọ̀rọ̀ pọ̀ ìṣẹ́jú mẹ́rìndínlógún 18 minutes ni tó ṣe pé gbogbo ọ̀tàn tí wọ́n sọ ń bẹ̀ pátá lọ ni wọ́n náà fẹ́ kó jù báyìí lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi a gbọ́dọ̀ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ ká sì ṣàlàyé nípa ẹlẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ má bá wa tẹ love ẹ má bá wa tẹ like kọ́mọ̀ sí àbí wọ́n ti ń flag wa ni ẹ má tẹ love ẹ má tẹ like o kọ́mọ̀ sí pé wọ́n ń flag ètò yìí ẹ má tẹ love ẹ má tẹ like ẹ má tẹ love ẹ má tẹ like kọ́mọ̀ sí pé wọ́n ń flag ẹ̀ tí ìtọ́wò èmi láti ṣe ni wípé ká gbọ́ ọ̀rọ̀ ká sì ṣàlàyé ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ti lóun ọ̀sọ́ o ṣùgbọ́n òrò mọ́sọ̀kò ó lè tó ìmúlọ̀ nǹkan Yorùbá sọ pé ẹyin lòun tó bá bọ́ọ̀lẹ̀ kì í ṣe é kó ǹjẹ́ ẹni tó sọ̀rọ̀ lè ṣetán láti jáde sí gbangba yìí pé ẹ má bínú gbogbo ìdílé o tìdílé nù tìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn ló pé ẹ má bínú o àlọ́ tí mo pa o àlọ́ ni o tìdílé jagunjagun nu ẹlẹ́ẹ̀kejì àwọn ìtàn bẹ̀ ń kọ́ ọ̀tọ̀ ní pé bàbá mi Oderinlo ló kó bàbá gbogbo yín wọ Ìbàdàn lẹ́yìn tí àwọn àgbààgbà àti àwọn ìdílé yìí gbà pé ínsọ́ọ̀tì ló jẹ́ fún àwọn bàbá tiẹ̀ gan amẹ́ tó mú wọ̀lú kò sì sóko rẹ̀ nínú àwọn ìpìlẹ̀ alágbára àkọ́kọ́ ìkànnù èyí tó jẹ mọ́ bẹ́ẹ̀ òun wá ní ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like bóyá wọ́n ń flag wa ni o bóyá wọ́n ń flag wa ni ẹ jọ̀ọ́ ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like wá gbé wọ́n ń flag wa ni èyí tó jẹ mọ́ bẹ́ẹ̀ ni àwọn ìtàn tó ṣe pé àlọ́ tí wọ́n pa àwọn àlọ́ tí wọ́n pa mo dáhùn èèyàn ní ká máa tẹ̀síwájú ẹ̀yin bàbá mi o mo kí yín o bàbá mi o mọ́gàjí Alhaji Moshood Gbọ́lágadé Akéré àrólé Balógun Akéré Ìtàmẹ́rin ilẹ̀ Ìbàdàn Balógun ńlá ilẹ̀ Yorùbá mo sì kí o bàbá mi o Alhaji Teslim Abíọ́dún Olúgbòde ọmọ olówó òdùrú bàbá mi o mo kí ọ o yàrá kan ní Ìbàdàn ní lóòótọ́ ni yàrá kan ní Ìbàdàn ní ṣùgbọ́n ẹja yànnà náà ọ̀rọ̀ o kọba àníyé èèyàn o torí ẹni tí ó tó pa lọ́rú ẹ̀ lọ́jọ́ míì ṣé nẹ́tíwọ̀kì ni àbí wọ́n ń fúláàgì wa ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ láìkì o ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ láìkì ó dàbí pé ojú òpó ń ṣe bákan ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like ẹ máa bá wa tẹ. ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like ó dàbí pé àmọ́ bí wọ́n ń flag wa ní àárín jókòó wọn ọ̀tọ̀ ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like bá tẹ love ẹ máa bá tẹ like. ẹ jẹ́ ká máa bá ètò lọ níwọ̀n ìgbà tá a bá ti búra wa àlàyé la fẹ́ ṣe fúnra wa èmi dé o ìtàn já àfìtàn só òbùrìbùrì dáná tàn sí jù dáná tàn sí gbòòyìn rèé o èmi á máa wí pé ìtàn wúwo jurin lọ o ìtàn wúwo jurin lọ o. mo kí ọ o bàbá mi o olóyè Kábírù Oderinlo
wọ́n ti lé ẹ sọ pé ẹ tọ́ bẹ́ẹ̀ àmọ́ ẹ tọ́ bẹ́ẹ̀ wọ́n lé ẹ sọ pé ẹ tọ́ bẹ́ẹ̀ ẹ tọ́ bẹ́ẹ̀ gbogbo ayé ló sì rí pé ẹ tọ́ bẹ́ẹ̀ fọ́mọ tí wọn ò bá wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ n tún fídíò yìí gbé kẹ́ ẹ bá lè mọ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí kẹ́ ẹ lè mọ tó bí sí jagunjagun nílé Ìbàdàn kò sí jagunjagun nílé Ìbàdàn Oderinlo ló mú wọ̀lú orúkọ tèmi ní Emmanuel Kabiru Ọláìfá Adégbóyèga àròlé Balógun Ọdẹ́yìnká Oderinlo lọ́wọ́ ẹ̀ agboolé Balógun Ọdẹ́yìnká Oderinlo náà láwà ẹ̀ okò ìgbọ̀ngbọ̀ngbọ̀n kan má níbi tán ti fa igi àdùbí ní baba ńlá baba wa wọ́n bí ní Tàpá Ògbóni ní Ifẹ̀ igi àdùbí ló bí láànílẹ̀ náà ọdẹ ló náà láànílẹ̀ ọmọ igi àdùbí ọdẹ ní àgbẹ̀sí ní láànílẹ̀ lọ wá sí ọdẹ lọ sí Àjàgbà wọn pe ibìkan lájàgbà létí Ìlọrin so ibẹ̀ ló ti fẹ́ ìyàwó kan ìyàwó yẹn oyè ní wọn lórúkọ rẹ̀ ọmọ àgbèrí ìyàwó tó fẹ́ yẹn bàtà lóyún pẹ̀lú lánílẹ̀ wọ́n dá ìkọ̀sẹ̀ jáyé rẹ̀ wọ́n sọ fún pé ọmọ tí ń bọ̀ ọmọ alágbára ni o ṣùgbọ́n ìjọba bá ti dáyé náà ni ó gbó kọ ìjọba bá ti dáyé ni yóò gbó kọ so kọ̀tọ́ jọ́ kòtò sùn àsìkò ìbímọdé ó kú bí wákàtí kan tí oyè ní òun ò bímọ láànílẹ̀ gbéra ó gbó pọ̀ ọ̀dẹ̀ lọ ibi tára ti ń ṣe ìyàwó rẹ̀ bàbá táwa rí nìsín ẹ̀dá kò lè dáhùn ńgbọ̀ ya tó wá bímọ táwọn pẹ́ ṣé bá rí bàbá ọdẹ láìpẹ́ yìí bàbá ọdẹ ń kọ́ bàbá ọdẹ ti rìn lọ ní oko bàbá ọdẹ ti rìn lọ tẹ́sí mọ̀ pé níjọ́ kìíní àná wọ́n ti dífá wí pé tí wọ́n bá kọ́kọ́ pe ọmọ ní ọmọ jẹ́ ní wọ́n sì pe ọmọ ní Oderinlo nígbà tí ìyàwó ẹ̀ sọ pé bàbá ọdẹ ti rìn lọ nígbà tí lánílẹ̀ náà wá dé pé ìyàwó òun ti bímọ tí gbogbo wọn káàmà sí kiri ẹ pé ìwọ ọmọ nǹkan kan ó ìyàwó bá dáhùn pé bàbá sẹ́mọ̀ yìí pé wọ́n ti sọ wípé owó kọjá bá kọ́kọ́ pé ọmọ ẹ̀ tó bá dáyé ní ọmọ jẹ́ pé ńgbà tí wọ́n béèrè pé tó bímọ tá a fẹ́ béèrè pé mo bá bọ́ Oderinlo láti bàbá mi ló tún pè mí o olóyè ilẹ̀ Ìbàdàn olóyè bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tá a bá ń sọ àwọn èèyàn mọ̀ pé irọ́ là ń pa bàbá náà ti pè nísìn bàbá mi ó ẹ má bínú mo fẹ́ káwọn aráalé ó gbọ́ ní tá à ń sọ ni mo fi gbọ́ wọlé ẹ lè pè mí padà mọ́ kọ́ọ̀tì ẹ̀ ní o ẹ má bínú. bá ti rìn lọ pé ọdẹ ti rìn lọ wọ́n ti sọ ọmọ ní Oderinlo o lánílẹ̀ bá dáhùn pé bàbá mi Igi Àdùbí ọdẹ ni èmi ńlá nílẹ̀ ọdẹ ni mí ẹ̀tọ́ wá sọ ọmọ mi ní Oderinlo àjẹ́ pé ọdẹ yí mi kánú ẹni fi ń jẹ́ Odẹ́yìnká Oderinlo láti kékeré rẹ̀ ni ló ti jẹ́ oníyànjú ọmọ gẹ́gẹ́ bí ìkọsẹ̀jáyé rẹ̀ tí wọ́n ti béèrè fún tí bàbá rẹ̀ bá ń lọ ní oko yóò lọ wọn tẹ̀lé bàbá ò rí jẹ́ tiẹ̀ á ní rárá kó má lọ tí bàbá lo oko kò ní pẹran bọ̀ tó bá ti rí pé bàbá dé ó lè dá lọ ní oko fúnra rẹ̀ tí ó sì fi kùmà pa etú tí ó sì wọ wálé láti gbà náà làwọn òbí rẹ̀ ti ń filẹ̀ láti máa ṣe gbogbo tó bá ní òun fẹ́ sí ìgbà tó pé ọmọ ọdún 15 ni àjàgbé lọ for 90 days 90 ọjọ́ ìgbà tí àjà ó dá padà pẹ̀lú ọ̀pá ọwọ́ rẹ̀ ẹyẹlé èjìká rẹ̀ àti àpò àbúrà yẹn ti fi ń sagbára nù títí fá tọ́ba lóko ọdẹ tọ́lọ dẹ̀gbẹ́ yóò dáko yóò ṣiṣẹ́ àgbẹ̀ tó ti bẹ́ẹ̀ ó di jagunjagun ní gbogbo ìgbà tó wà nílùú Ìlọrin ní Àjàgbà ní jihadi Fúlàní àkọ́kọ́ ti wáyé Oderinlo wà ní ẹni tó jẹ́ pé ó kò tẹ́ kí wọ́n ṣàlàyé àárín àkọ́kọ́ Oderinlo ò gbé Àjàgbà àágbérí ọgọ́ máa sòókò ilé Oderinlo ṣùgbọ́n Olúpọ̀nà ìlọ́wà
Olúpọ̀nà ló wà nígbà ó ṣe wàhálà àwọn Fúlàní tí àtàrẹ rẹ̀ tó fa ìjà láàrin Olówó Akíjọbí tóun ń gbèjà àwọn Yorùbá Ọ̀yọ́ tó fi ogun fọ́ Òwu tí ó fi ogun fọ́ Àpòmù Ìkirè Gbọ̀ngán gbogbo àwọn ìlú agbègbè Ìkòyí Igbó táwọn sá lọ sí Ilé-Ifẹ̀ tí wọ́n wá sígun fún Ṣìngúnṣì láti Ilé-Ifẹ̀ tí Òwu tún ṣẹ́gun wọn kó tún wá di ìran rẹ̀ wá ran ìjà Ìjẹ̀bú àtòwu míì lọ́jà Àpòmù nígbọ̀jà Àpòmù tó kún padà kíjà mi ò tó ṣẹlẹ̀ kí Òwu kó tó wá ṣàgbákò lọ́dọ̀ Ifẹ̀ àti Ìjẹ̀bú lẹ́yìn tí Olúwo fún àwọn Ifẹ̀ ní ilẹ̀ ní Adúbíẹyẹ kí wọ́n ṣe àtìpó sí. Ìgbà táwọn méjì pawọ́pọ̀ lórí Òwu láti bá Òwu jà wọ́n ń ṣẹ́gun tó ráwọn Ìjẹ̀bú kó ìbọn wá àmọ́ ńgbà tí àwọn Òwu rí wípé ìbọn wọn fi ń pa àwọn náà fi wá ja ogun Òrùgbàmílà wọ́n fi wá ṣẹ́gun àwọn Ifẹ̀ àti Ìjẹ̀bú wọ́n wá lé wọn wọnú àwọn ìlú ààlà Ẹ̀gbá bíi Òjé bíi Ọ̀fà tẹ mọ́ Ìbàdàn Ẹ̀gbá ló ní gbogbo bẹ́ẹ̀ ibi bus stop Ìdí Ògògó ní bus stop ààlà Òwu àti Ẹ̀gbá nù. Lásìkò tí eléyìí wá ń lọ ni Olúwo wá bá wọn pe àwọn Yorùbá Ọ̀yọ́ kò sì sí ókọ Oderinlo nínú àwọn àgbà alágbára kódà ìtàn àrítàn sàn yí pé kódà kò sí nínú pẹ́ẹ̀rẹ́ àwọn tó jagun Òwu àrítàn gbọ́ wà ń bẹ̀ pé lẹ́yìn ló wọlé àrítàn gbọ́ wà ń bẹ̀ ẹja máa gbọ́ lọ. Àwọn Fúlàní orí Ìlọrin gbàǹgbà náà ṣùgbọ́n gbà tí wọ́n ní ikú ogun ní pa kíkanjú ikú odò ní pọ̀ òun ẹ̀ ikú kílá àjẹsùn ní pọ̀lẹ́ ogun ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ibi tó bá ti gbọ́ pé nǹkan dàrú ní fẹ́ máa lọ wádìí bó ṣe kúrò ní Àjàgbà nílọrin nù ọgbọ Olúpọ̀nà lọ má tó dúró Olúpọ̀nà Ọlọ́run má jẹ́ àgbàlejò ọ̀ràn eléyìí tó fẹ́ le jù á lọ ojú ẹsẹ̀ ní àti jẹ́ olóde Olúpọ̀nà níwò from there kó mbẹ ọlọ́ọ̀ràn láti ràn Ilé-Ifá ọgbọ́ pé Ìbàdàn tó tú kí ni tú Ìbàdàn gan Ìbàdàn alákọ̀ọ́kọ́ tú tẹ́lẹ̀ kejì tú òfẹ́ máa ti ń tú Ìbàdàn ó sì gbéra nù ó sì wálé Ìbàdàn nù nígbà tó dé Lábọ́sẹ̀dé lọ́ba Lábọ́sẹ̀dé láàbúrò Lágelú ìran Lágelú ní Lábọ́sẹ̀dé torí Lágelú lọ́tẹ̀ Ìbàdàn Lábọ́sẹ̀dé láàbúrò rẹ̀ tí a jọ wá láti Ilé-Ifẹ̀. Irọ́ lè yò Ìbàdàn tú kí ní túbàdàn ló ṣe wá lọ láti wá gba Ìbàdàn lẹ̀ ọwọ́ abá Lábọ́sídé tí ń ṣe àbúrò Lágelú torí pé Lágelú ló tẹ Ìbàdàn wọ́n sì jọ wá láti Ilé-Ifẹ̀. Mo fi ń dá gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ Lágelú kọ́ ló tẹ Ìbàdàn Lágelú ọ̀tẹ̀ Ìbàdàn ìlú Ìbàdàn tá a wà lónìí ẹ́mbásì ní Lágelú lọ́tẹ̀ ìyìn tó bá fi lọ́kàn balẹ̀ kó mu wá ṣùgbọ́n Lágelú ní í ṣe pẹ̀lú àwọn tó tẹ Ìbàdàn ní àwọn ọmọ Lágelú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ìtàn Lágelú sí ìgbà Oderinlo tí wọ́n ń sọ yìí àti Lábọ́sídé ní 100 ọdún mẹ́rin 400 years ti lọ lórí ẹ̀. Sásìkò tá a wà yìí ó ti lọ. Kí ló mú Lágelú níbo ni wọ́n fún Lágelú
kó o tó lè sọ̀tàn Lágelú kó tó lè yanjú ó débi tí wọ́n ń pè ní ọmí àdìó nìbàdàn ó sì dé Abẹ́òkúta níbi tí àwọn Ìbàdàn wà lábẹ́òkúta yàtọ̀ sí àlọ́ pé kákẹ́jókòó lé nígbà tí àwọn Bìíní tí wọ́n ń dààmú Èkó ìní ẹ̀rí báwọn ọmọ Èkó pè mí láti yẹjọ́ pé ká ṣọ̀tẹ̀ Èkó ìní gbogbo òtẹ̀ Èkó ṣé Èkó tẹ̀ Èkó eléyìí tó ṣe pé lójú mi ni wọ́n ṣe dá lè ìpínlẹ̀ Èkó eléyìí àásọ̀tẹ̀ ẹgbẹ̀rún ọdún mẹ́wàá kò rújú ìwá ní tẹ̀ Èkó tí ò tí ì pé ó rújú. àwọn Bìíní ń dèkó láàmú ìnílágelú fi wá dìde ó gba tí Lágelú dìde ó gba àwọn Ẹ̀gbá sì pé mẹ́ta àwọn Ẹ̀gbá Àgbúrá àti ilẹ̀ Rẹ́mọ ní Ìparà wọ́n jọ pààlà wọn lọ ó sì wá bá Ìdó tó jẹ́ Ìdó local government ibẹ̀ lolúùlú Ẹ̀gbá ń wà nígbà náà lára àwọn ọba aládé ilẹ̀ Ẹ̀gbá bàbá mi ti pè ẹ jẹ́ n gbé pè ẹ ní bínú ni ètò ti kẹnu lónìí bàbá mi orí ètò lẹ pèsè o ṣe pé ẹ lè pè wá sórí WhatsApp tí ò bá ti lọ ẹ lè pè wá sórí WhatsApp tí ò bá ti lọ ọwọ́ wa Onídò kọ́ mọ ogun fún ọbẹ̀ Ẹ̀gbá Àgbúrá kọ́ mọ ogun fún ó tún lọ sílẹ̀ Ìparà wọ́n kọ́ mọ ogun fún lọ́wọ́ àgbà lọ sọ́dọ̀ Ọlọ́fin Ìṣẹ́rí ó kọ́ mọ ogun fún àwọn ìwọ́n wá lọ jà tí wọ́n wá ṣẹ́gun àwọn Bìíní torí Ìṣẹ́rí Ọlọ́fin àwọn pẹ̀lú àwọn èèyàn wa tẹ́ ń bẹ ní Bàdágìrì àwọn ni wọ́n ní Èkó erékùsù níbẹ̀ erékùsù kò sí torí pé èyí táwa bá kẹ́yìn ni bí a ṣe ní pọ́ọ̀tì ẹyin a ní pọ́ọ̀tì lẹ́kọ̀ọ́ tí ń kàwọ́ọ̀fù kankan ó ti ń bẹ láti bí ẹgbẹ̀rún ọdún mẹ́wàá ẹgbẹ̀rún ọdún márùn-ún ẹgbẹ̀rún ọdún mẹ́ta sẹ́yìn bí ṣe máa ń wà náà ní erékùsù tó ṣe pé àwọn àjèjì àwọn èèbó Yúróòpù àwọn tó wá láti North America ní gbogbo ibẹ̀ náà wọ́n máa ń dúró sí wọn èé jẹ́ wọ́n wọ inú inland wá nígbà àwọn èyìnbó Portugal náà wá erékùsù yẹn ni wọ́n wá ń lò àwọn bàbá wa èyí sì jẹ́ kéèyàn wọ Ilé Ifẹ̀ ọmọ oníyàrá àjèjì ò gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọ bẹ̀ ó dohun ẹbọ wọn ò fẹ́ kí wọ́n rí gbogbo àwọn nǹkan ìṣúra wọn èyí jẹ́ kí àlejò ó wọ Ilé Ifẹ̀ àwọn lo àǹfààní wọn lọ sí Bìíní wọ́n lo àǹfààní wọ́n rí òwú ti ilé ẹjọ́ mi ò tó wà lókè wọ́n sì rí Ọ̀yọ́ wọ̀ àwọn Bìíní tí ti wá ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn àwọn ni wọ́n wá jọ ń lo erékùsù Èkó tí ìmọ̀túnmọ̀ tí ń jẹ́ Èkó àsìkò ń bọ̀ táwa sọ ìtumọ̀ ẹ̀ fún yín erékùsù tí wọ́n wá ń lò ìlà wọn wá ń dé àwọn Bìíní àwọn Pọtugí wọ́n ti ń káwọn ọmọ kèésì lẹ́yìn làwọn òyìnbó Gẹ̀ẹ́sì àwọn British tó dé náà ti wá ń kọ́ àwọn èèyàn wọ́n káwọn Bìíní àwọn náà ti ń kàwé wọ́n ti ń kọ́ wọn ní ìlànà iṣẹ́ ogun jíjà wọ́n ti ń mú mọ́ra wọn àwọn wá ti sọbẹ̀ di ọ̀dọ̀ wọn gbogbo tó wá yẹ kí oníṣẹ̀rí ọmọ rí gbà ń lọ sí Bìíní kò sì sí tó ní oníṣẹ̀rí náà bá gbà ń dọ̀yọ̀ ń lọ Ilé Ifẹ̀ kí ni ìyá pọ̀rọ̀ ajé wa lára o abẹ́tẹ̀ rò pé àwọn ọba wa ọmọ ṣe o àìmọ̀tàn ò jáwé èèyàn mọ̀tàn ṣe rò pé báwọn gbogbo àwọn gómìnà náà gbogbo tí a bá rí lọ́rọ̀ ajé bí ṣe ń lọ Àbújá ṣe rò pé ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé lásán lẹ rò pé wọ́n máa ń jọba nígbà wọn bá gbé adé fún wọn nílé Ifẹ̀ wọ́n tẹ̀lé kọ́ lọ́ máa dádé kọ́ máa gbádùn kọ́ máa mẹ́mu ṣe rò pé wọ́n fi ń dádé ẹ̀pọ̀nú ṣe rò pé wọ́n fi ń dádé nù wọn ò dé adé nítorí ìyún láti dáàbò bo ilẹ̀ Yorùbá kọ́rọ̀ ajé ilẹ̀ Yorùbá lè rú
kílẹ̀ Yorùbá sì lè máa wà ní ìgbádùn ni. tí Benin bá sì ti gbabẹ̀ tán ọrọ̀ ajé ò ní wọlé ọ̀dà kílọ̀kan Ọọ̀ni Ilé Ifẹ̀ tó fi gbé Lágelú dìde pé kó lọ jagun. ogun wa ni Lágelú lọ jà ó sì ṣẹ́gun gbogbo àwọn tí wọ́n mú ń bẹ̀. ẹ wá o oníṣẹ́rí ni ẹ wá o àwa náà ara wa ni wọ́n a lè tà wọ́n lẹ́rú a lè pa wọ́n. àwọn ìdílé ọba ń bẹ́nu wọn ìdílé ìjòyè ń bẹ́nu wọn ẹ fi wọ́n lẹ̀ ṣùgbọ́n ìkìlọ̀ ẹ máa jọ gbé ẹ máa jọ ṣe. láti Ẹdó inú wọn wà nílẹ̀ ní erékùṣù Èkó ẹ lọ tó tán wò. Lágelú wa ń padà bọ̀ gbogbo ibi tó gbà lọ àwọn tó kọ́ ọmọ ogun fún un yọ́ sà lọ ròyìn fún wọn wọ́n ṣẹ̀yẹ fún un. ẹni ọbẹ̀ Ẹ̀gbá fi wá ní akọni alágbára nìwọ náà alágbára ni ọ wá dúró ń bí tó o bá dúró ń bí á fún ọ nílẹ̀ tó bá wà lọ Ilé Ifẹ̀ tí wọ́n bá fún ọ ládé wá jọba bẹ̀. Lágelú sì ń bẹ ní ọ̀dọ́ dáadáa àwọn ọmọ rẹ̀ bí tí wọ́n fún wọn wọ́n dúró ń bẹ̀. ńlọ́wọ́ lọ Ilé Ifẹ̀ nígbà àgbà tó dé Lágelú tó wà wọ́tẹ́lọ́wọ́ kìí ṣe ibi tí ń jẹ́ Ìbàdàn. nígbà wàhálà wá ń dé tí àwọn Ọ̀yọ́ tó ń já wọnú ilẹ̀ wọn tí wàhálà dé tí wọ́n fogun fọ́ ni wọ́n fi wá lọ dúró síbi tí à ń pè ní Ìbàdàn lónìí. tẹ́ ẹ sọ pé Ẹ̀bá Ọ̀dàn yìí ló di Ìbàdàn Ẹ̀bá Ọ̀dàn wo níbo lọ̀dàn wà ṣé Ọ̀dàn wo lọ́wọ́ à ń gbogbo bẹ́ẹ̀. ibi tí Ìbàdàn wà kò súnmọ́ Ẹ̀bá Ọ̀dàn gbogbo àgbègbè tó yí kákò ẹ̀rìn 100 kìlómítà tẹ́ ẹ̀ ní kan Ọ̀dàn àṣẹ ẹ̀mọ́ tí wọ́n ń pè lọ́dàn ló wá jẹ́ Ẹ̀bá Ọ̀dàn nítumọ̀ rẹ̀. ni ló fi wá dúró làwọn àṣẹ́kùbà àwọn ọmọ rẹ̀ wọ́n lọ dúró. tẹ́ bá sì wo gbogbo àwọn tó wà lẹ́nu àlà òjé kan náà òjé aládé òjé aláni òjé olófìdé gbẹ̀ta máa ń ròyìn o. àwọn ìlú òjéun ẹ̀ràn tí ń jòjé ń bẹ ìlú Ẹ̀gbá ni àmọ́ wọn èé ṣe Ẹ̀gbá wọ́n wà lórí ilẹ̀ Ẹ̀gbá ni. Ọ̀fà ìlíbi tá ń pè ní Àtìpẹ́ lónìí ibẹ̀ lódìdí ìlú Ọ̀fà wà. gbogbo àwọn ìlú déédé jàyè Òwu làwọn ìjàyè gbogbo àwọn ìlú wọ́n fi wọ́n sẹ́nu ààlà lọ ní wọ́n fi wọ́n sẹ́nu ààlà lọ. àwọn tó jẹ́ típíkà àwọn Ẹ̀gbá gangan wọ́n wà nínú. kí wá ní túbàdàn bó wá ní ti Lágelú ṣe jẹ́ àti Lábọ́sìdé kò yé. Lábọ́sìdé nígbà tí ó wá di wípé wàhálà dé láàrin Òwu àti Ìjẹ̀bú àti Ifẹ̀ táwọn Yorùbá Ọ̀yọ́ dá sí. Lágelú kẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀lẹ̀ Lábọ́sìdé kẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀rù. Olówu Akíjọbí ló fi ogun lé àwọn ogun Ìjẹ̀bú àti Ifẹ̀ wọ inú ààlà Ẹ̀gbá torí ìdí ògùngùn ní géètì ní bus stop ibẹ̀ làlá wọn ló fogun lé wọn wọbẹ̀ ó fọ́ Òjé ọ̀fọ̀ Ọ̀fà wọ́n wá aráyè lọ dúró nìbàdàn òun wà lórí òkè Òjé wà ní ilẹ̀ pẹrẹsẹ àti Ọ̀fà Ẹ̀gbá àti Òjé Ẹ̀gbá. ibẹ̀ nínú ti wá bí àwọn Ẹ̀gbá yìí pé Òwu táwọn ni. ilé wọn ṣe wá jọ pawọ́pọ̀ pẹ̀lú àwọn ogun àwọn Ẹ̀gbá náà tó dá sí i ó tún di 3 àwọn Yorùbá Ọ̀yọ́ dá sí i ó di 4 iná ṣe wá fọ́ Òwu. nígbà wọn wá fọ́ Òwu tán wọ́n tún lọ sí ilẹ̀ Rẹ́mọ ní Ìpara Rẹ́mọ wọ́n bá wọn jà wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ ìlú kúrò lábẹ́ Àwùjalẹ̀ torí wọ́n ti di ajagunta. Ṣìngúsì lólórí ogun Ifẹ̀ òun ti padà sílé Ifẹ̀ ó wá fa àkóso lé Mọ́yẹ̀ Okùn Adé lọ́wọ́ oyè táìtù ní Mọ́yẹ̀ Okùn Adé gangan lórúkọ rẹ̀ ló wá fa àkóso lé lọ́wọ́. ẹni tó wá nínú àwọn alágbára akọni tó tẹ̀lé Mọ́yẹ̀ ilé Lábọ́sìdé wà
Lábọ́sídé ń jẹ́ ọmọ Ifẹ̀, bàbá rẹ̀ lọ́mọ Ifẹ̀, ìyá rẹ̀ ọmọ Ọ̀yọ́ ni. Ẹ lọ wo olúwèrè Fẹsàmẹ́ Johnson ọmọ ẹ̀mẹ̀mẹ̀ lẹ́yìn tí gbogbo àwọn olùwádìí ìjẹ̀lẹ̀ àwọn professor of history wọ́n gbà pé bó ṣe rí nù kìí sẹ́yìn tẹ̀ ń pa àlọ́ lónìí o sẹ́yìn pẹ́ nìkan ẹ fẹ́ gbà fẹ́ nìkan làálọ́ fi ń ṣẹlẹ̀ ọmọ mi ò ní jókòó ti àgbàlagbà nígbà wọn bá ń bẹ láyé nígbà wọn bá wá lọ tán tó náà wá fẹ́ máa sọ ìtàn yáà máa wá àlọ́kí mo wà lọ́mọ ọdún 13 ní bàbá mi ti mọ̀ pé nínú òtàn tí wọ́n yà ní kí bàbá mi ó tó bàbá mi bó o lo ṣe mọ̀ tó báyìí mo ní tí mo mọ̀ lára yín náà mo mọ̀. Lábọ́sídé ọmọ Ifẹ̀ ara àwọn ajagun ta ni ìtàn Lábọ́sídé àti Lágelú kò tiẹ̀ jọra wọn 100 ọdún 3 ti kọjá kò jọra wọn. Kí wá ní túbàdàn tí Oderinlo lòun fẹ́ lọ wo tí ń túbàdàn àlọ́ lásán lè yùn kí ló fà tí Ìbàdàn kẹta tá a wà tọ́wọ́ ìkejì fi tú tí kẹta fi wá dúró wọ́n lé mọ́ yẹ̀ á rí pé wọ́n ti ìgbà tí àwọn kí lorúkọ ẹ̀ táwọn Ẹ̀gbá tí wọ́n ti pe àwọn táwọn náà ti dá sí ogun wọ́n jọ ń ṣe ṣùgbọ́n nù wọn àwọn náà ti di ajagunta àwọn jagunjagun èrè fẹ́ mọ ẹ̀rí pé tẹ́ bá rán ológun níṣẹ́ pé kó lọ pàyà rẹ̀ wáyé ọ̀pá bí ọ̀bá pàyà rẹ̀ wọ́pọ̀ náà bí iṣẹ́ ológun ni tẹ́ bá ní ọyá o àwọn èèyàn rí gbìyẹ́ o ọyá ẹ̀yin Nàìjíríà military ẹ lọ jẹ bẹ̀rù wọ́n jẹrù. Lámọ̀dí wá ń jẹ́ olórí àwọn ikọ̀ ọlọ̀tẹ̀ tẹ̀gbá àbí dákọ̀ àwọn akọni ìgbà náà Àpàtì ń bẹ nínú wọn Ọ̀ṣọ́ Ayíkánjú ń bẹ nínú wọn Alátiṣe Ògúndípẹ̀ ó ń kéré nínú wọn gan alágbẹ̀dẹ tí ń rọ nǹkan ogun fún wọn ni láwọn akọni báwọn àwọn náà darapọ̀ mọ́ wọn wọ́n jọ ń jẹjà kí wọ́n jọ ń gbé sùmọ̀mí kí. Àmọ́ ńgbà tí wọ́n lọ sí ilẹ̀ Rẹ́mọ tí wọ́n ti jà ọ̀pọ̀lọpọ̀ ogun tẹ́tí kọ́ àwọn Rẹ́mọ lọ́wọ́ tí wọ́n ń padà wàhálà àkọjá lóòrùn àkọjá àti ìjà tí ń bẹ láàrin ọba Olúwọlé àti ọba Ajíbọ̀sọ̀ nílẹ̀ Ẹ̀gbá ó dá wàhálà alẹ̀ tí àwọn Ẹ̀gbá làwọn ò ní fún wọn láyè kí mọ́yẹ̀ ọkọjá mọ́yẹ̀ ti fẹ́ máa lọ lé Ifẹ̀ jẹ́jẹ́ kí wọ́n tó wá bẹ Lábọ́sídé tí ń bẹ lẹ́yìn mọ́yẹ̀ yìí pé wá ràn wá lọ́wọ́ tó wá dogun ńlá ni wọ́n fi wá gba gbogbo ilẹ̀ ìdí tí Ìbàdàn fi tóbi nu gbogbo ilẹ̀ Ẹ̀gbá ẹ̀gbọ́n wọn ti gbalẹ̀ Òwu tẹ́lẹ̀ gbogbo ilẹ̀ Ẹ̀gbá tí wọ́n wá gbà mọ́ ilẹ̀ Òwu ìní wọn wá dúró ń bẹ̀ wọ́n jagun lọ títí dé Ọ̀jọ́ ni wọ́n jagun dé. Wọ́n wá ń padà bọ̀ gbogbo ìlú kan torí àwọn ìlú Ẹ̀gbá wà ní ìletò àtàbúlé ni o àti ìletò ni àti ìlú tẹ́ bá rí wọ́n ń finá sí ni wọ́n ń finá kùn. wọ́n wá ń padà bọ̀ wípé ó ṣeéṣe bóyá wọ́n ti ń padà sínú ìlú àbá rẹ̀ tó fẹ́ wá kó ẹrù tó gbàgbé wọ́n wá dé Ìbàdàn wọ́n wá rí pé Ìbàdàn nìkan ni wọn ò finá kùn. iná fi wá pe àwọn akọni wọn ní wọ́n fi wá sọ Ìbàdàn dílé lẹ́yìn tí Oderinlo sínú wọn. Ẹ má bá mi tẹ lọ́fẹ̀ẹ́ ẹ má bá mi tẹ láì Oderinlo sínú àwọn tó sọ Ìbàdàn dílé àbí mórúkọ ọdún wọn wá láwọn akọni ọ̀hún. Mọ́yẹ̀ Okùn Adé òun ló lórí àwọn ti Ifẹ̀ lẹ́yìn tí Ṣìngúsí ti padà sílé Ifẹ̀ ó sì lọ́mọ ṣẹ́ ọmọ lẹ́yìn Ẹ̀gẹ̀ Lábọ́sídé ń bẹ nínú tiẹ̀ àwọn Tẹ̀gbá Lámọ̀dí lórí wọn Ọ̀ṣọ́ Ayíkánjú àwọn Àpàtì àwọn Ògúndípẹ̀ Alátiṣe gbogbo wọn báwọn àwọn Ìjẹ̀bú Kalẹ̀ Jáyé lórí wọn àwọn ti Yorùbá Ọ̀yọ́ olórí wọn lolúyẹdú Lákànlẹ̀ ló tẹ̀lé Olúyọ̀lé tẹ̀lé Adélakùn tẹ̀lé
wọ́n lọ bá wọn àwọn pé àgbé Fádèyí Ọ̀gáníjà láwọn akọni náà wọ́n tó lọ bá wọn tó fi dọ́dọ̀ Tóókì àwọn Bánkọ́lé Alẹ́sìnlọ́yẹ́. ta ni Lákanlẹ̀ ńgbà náà o àtàní Oderinlo ńgbà náà. Oderinlo ò sí ń bì kankan kò sì sínú àwọn jagunjagun tó gbajúmọ̀ kìí ṣe pé tọ́jẹ́ bá bí àwọn bàbá wa náà ni wọ́n máa ń di olókìkí èèyàn ọ̀tọ̀ làwọn tí wọ́n jọmọ ilé ọlá ìdí tí wọ́n fi gbà fún Olúyẹdùn ọmọ Àfọ̀njánù bàbá àti Ààrẹ Ọ̀nà Kakanfò ní jagunjagun ni ọ̀pọ̀lọpọ̀ gba àwọn ọmọ ogun bàbá rẹ̀ wọ́n sá wọ́n wà lẹ́yìn rẹ̀. kò sẹ́ni tó gbówó kọ bàbá tó bí Oderinlo gẹ́gẹ́ bí alágbára àti jagunjagun ilẹ̀ Yorùbá. àyàfìgbà tí Oderinlo ṣiṣẹ́ orúkọ fúnra rẹ̀ tó sì di nǹkan ẹja tó máa gbọ́ lọ. ó ní ẹ ọbẹ̀ máa ti ń túbàdàn iṣẹ́ tó kọ bá wa sí ni pé igbó para tẹ̀ ń wò gbogbo wọn ń pè ń gbó para ńgbà náà inú bí wọ́n fi ṣe họ́ọ̀lù màpò ní ìsìn ìní à ń pè ń gbó para. wọ́n ní ẹranko búburú kan bẹ́ẹ̀ báyìí wọnú ìlú wa ń pa àwọn lọ́ọ́ máa jẹ ni wọ́n bá lè bá wa pa ẹranko ọba bá dáhùn yìí pé ọ̀págun tí Lábọ́sídé gbé wá láti Fẹ̀ǹkọ́ ọ̀pọ̀ ọ̀rànyàn ọ̀pọ̀ ọlọ́jọ́ ọ̀pá mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bọ́ lé Ifẹ̀ wọ́n sá béèrè pé òun gbọ́dọ̀ bọ ọ̀págun kóhun tó so kóhun ọkọ̀ rí sílé Lábọ́sídé ibi tí ọ̀págun wà nígbà náà lọ́hùn ní fi ṣe hospital lọ́rànyàn nísìn ọlọ́bẹ̀ ọlọ́bọ̀ ọ̀págun ń bọ̀ bọ̀ ọ̀págun tán ọbọ̀ sí gbò para ètí ṣe mọ̀pọ̀ ọ̀pọ̀ ẹranko búburú ṣùgbọ́n lè tọ́já sí pé àwọn ìlú ọ̀fọkàn sí pé ẹranko búburú ti kú lórí àmọ́ yìí pé ẹranko ńlágbára ọwọ́ adá lóòrè pé ó lóun ti pa nǹkan ẹ̀ ń ṣe iyèméjì ọ̀dà tí kò bá dá sí lójú yìí pé ẹranko yìí ti kú ẹjọ́ òun dúró bì tó wọ́n sá jáde láti inú gbò para òní ọ̀sà kòkó kan ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù gbogbo lórí pé ẹranko ìlàjì èèyàn ìlàjì ẹranko tó wà ní gbó para àlọ́lẹ̀ ló kò sí tí jẹ́ ìlàjì ẹranko ń bolẹ̀ ẹranko bẹ́ẹ̀ wà àlọ́lẹ̀ ló. òkú bíbàdàn ó sì kún. wọ́n pe babaláwo léfá ẹni tí wọ́n fẹ́ kí bàdàn òkun apẹ̀rẹ̀ ìkuru méje apẹ̀rẹ̀ ìsàn méje odidi ẹni méje inú wọn ò fi ṣètùtù Ìbàdàn tí Ìbàdàn ò fi kún ṣùgbọ́n tó ga wájú tó ga lẹ́yìn ni ó gbé tutù dàtí ìsàbùké babaláwo tó sì dìfá náà àbùké lòun náà so wọ́n ti rí apẹ̀rẹ̀ ìkuru méje wọ́n ti rí apẹ̀rẹ̀ ìsàn méje ó kù odidi ẹni méje Balógun Ọdẹ́yìnká Oderinlo ló mú ọmọ bíbí inú rẹ̀ mẹ́fà ìyàwó rẹ̀ tó lóyún ná ọ́fíìsì keje. irọ́ ni gbogbo yìí irọ́ àlọ́ ni gbogbo yìí. wọ́n fi gbàgbé ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ ni wọ́n fi fọ́ ìkuru àti sáhùn wọ́n wá ní kí wọ́n fọ́n àwọn àgbẹ̀ kéékèèké wọ́n pò pọ̀ mẹ́kúrú ẹ̀jẹ̀ àwọn méjèèjì ni a fi fọ́ ni a fi fọ́n wọ́n á ní jẹ́ bá ti fọ́n ibi tí ìrà bá fẹnu gbé ìkúrú dé ibẹ̀ ní Ìbàdàn fẹ́ dé. ẹ máa gbọ́ àlọ́ ibi tí ìrà bá fi ẹnu gbé ìkúrú dé so èèrà mélòó gangan lè rà tí ó wàá rìn dé gbogbo ibi tí Ìbàdàn tó lónìí ọkàn odò náà ìrà ọba tó bọ́ sínú odò yóò bọ́ nú Kúdẹ̀tì yóò bọ́ nú odò Ògùnpa yóò bọ́ nú odò Ọ̀ṣun yóò bọ́ nú odò Ọ̀gbá yóò bá gbé lọ ó rìn lọ sọ́nà odò ọ̀nà ó rìn lọ sọ́nà ilẹ̀ Ìjẹ̀bú ó rìn lọ sí ọ̀nà odò Ọ̀ṣun Ìkirè ó rìn lọ sọ́nà Ìwó ó rìn lọ sọ́nà Ọ̀yọ́ Oderinlo ò fọmọ rẹ̀ kankan lẹ́sẹ̀ tutù Ìbàdàn ìwọ̀n ò tiẹ̀ mọ̀ pé ó lè dilé mo ti sọ fún wa wọ́n nígbà wọn lọ jagun
tí wọ́n padà débẹ̀ tán rí i pé ibi yóò tú wọ́n jókòó inú òjẹ́ kò létò tá a bá ń pe mọ́yẹ̀ okùn adé ní baálẹ̀ Ìbàdàn àkọ́kọ́ àsọjẹ ni kò jẹ́ baálẹ̀ torí kò jẹ́ olóyè wọ́n tẹ̀gbà gẹ́gẹ́ bí àwọn gbóhùn lọ lórí tó bá ṣe díẹ̀ sí táwọn ọba ti ró ogun jà mọ́ òun kálukú ọmọ lọ ṣùgbọ́n àwọn Olúyẹdùn Lákanlẹ̀ Olúyọ̀lé àti gbogbo àwọn tó jẹ́ Yorùbá ogun Fúlàní ti dà wọ́n láàmú Olúyẹdùn tó jó lórí wọn Fúlàní ti jẹ́ ẹ́míà nílùú bàbá tiẹ̀ àwọn tí ń rí bẹ̀yẹ gẹ́gẹ́ bí ilé wọ́n sì gbà pé táwọn Ifẹ̀ bá láwọn ti ń lọ àwọn ọmọ báwọn Ifẹ̀ lọ sí Ilé Ifẹ̀ ọ̀tán lónìí bí Balógun Ọdẹ́yìnká Oderinlo ó ṣe àwọn nǹkan amánigbàgbé sílẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá lápapọ̀ ẹni tàbá ní ká máa sọ láti ṣe aago mẹ́wàá lẹ́ àníkó ń bẹ̀ díẹ̀ ló kù nínú ìtàrẹ̀ tá a sọ fún yín ṣùgbọ́n wọ́n ní àsọ̀rí ìgbésù bàbá dànù nílẹ̀ Yorùbá jọ ní máa sọ díẹ̀díẹ̀ nínú tí bàbá mi Oderinlo tó ṣe fúnlẹ̀ Ìbàdàn àti fúnlẹ̀ Yorùbá lápapọ̀ ní o oríṣiríṣi ogun bàbá jà o ogun àkọ́kọ́ tí ó kọjá ogun àgbàmájà ṣe ẹgbọ́n kan ṣe ẹgbà ní ogun àgbàmájà òun àti Lákanlẹ̀ ni òun àti Lákanlẹ̀ àwọn jà sí Balógun òun àti Lákanlẹ̀ ń jà sí Balógun Balógun lè sígun fún òun àti Lákanlẹ̀ yìí pé ẹni tó bá ti lè wíìnì ní ọjẹ Balógun lè tọ́já sí pé Lákanlẹ̀ ọmọ pé Oderinlo pé wọ́n jẹ Balógun tẹ́lẹ̀ wọ́n gbọ́ tó confirm látẹnu Oderinlo gangan kó fẹ́ jẹ Balógun gbóhùn òrógùn báyìí Oderinlo kí ó pa àwọn ọ̀rọ̀ báyìí wọ́n sáré lọlé gbọ́ èmi ti lọ́n tèmi o Oderinlo gbọ́ àpálẹ́ o Oderinlo ṣe wíìnì láti jẹ Balógun lẹ̀ Ìbàdàn ènìyàn kí ni má ní gbàgbé ilẹ̀ Yorùbá ẹ jẹ́ wá ṣàlàyé ẹ̀ látòrí bàbá mi tá a bá sọ kò ní yanjú Oderinlo lẹ́gbẹ̀ẹ́ Lákanlẹ̀ Oderinlo lẹ́gbẹ̀ẹ́ Lákanlẹ̀ akọni nínú akọni Lákanlẹ̀ ẹsẹ̀gbẹ́ ìbò Olúyọ̀lé gan fúnra rẹ̀ nígbà mọ́yẹ̀ okùn adé tí ń bẹ lólórí Ìbàdàn tí bá ń fọ pọ̀nípọ̀ní gbogbo àwọn Yorùbá Ọ̀yọ́ Ìbàdàn kò sẹ́nì kankan bí wọ́n ṣe Lákanlẹ̀ nìkan ní máa ń dìde yín pé mọ́yẹ̀ kó padà sí ọ lẹ́nu yóò bàbá bá tiẹ̀ náà jẹ́ dálẹ̀ ta ni Lákanlẹ̀ nígbà wọn lé mọ́yẹ̀ okùn adé kúrò nìbàdàn mo sì ń bọ̀ ń bẹ̀ torí tàwọn tó fa ogun ẹrù mu kò yé tẹ́lẹ̀ Lákanlẹ̀ mọ́yẹ̀ kúrò nìbàdàn Olúyẹdùn di Kakanfò síbàdàn ìdálọ́lá ni o gẹ́gẹ́ bí ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Lákanlẹ̀ ló di ọ̀tún Kakanfò Olúyọ̀lé di òsì Kakanfò ìjà wá ń ṣẹlẹ̀ láàrin Ẹ̀gbá àti Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú wá bẹ Ìbàdàn lọ́wọ́ ẹ̀ sẹ́ríbàdàn kò létò kankan military camp ni wọ́n ẹ̀lẹ́ o sẹ́ ìjagun o ẹni ogun bá wù já o tabarẹ́ tó bá tọ̀ yí o àwọn gbèjà yí o iṣẹ́ Ìbàdàn nu alájàtà làwọn alájàtà jagunjagun làwọn mercenary ni wọ́n Ìjẹ̀bú wá bẹ̀ wọ́n lógun irú ẹ̀ ń bẹ tí kọ̀sọ́kọ́ lẹ́kọ̀ọ́ tó bẹ Ìbàdàn náà lórí Ẹ̀gbá ńgbà wọn fẹ́ gba Ṣàngó Ọ̀tà tí wọ́n fẹ́ gba Ṣàngó tí wọ́n fẹ́ gba Ọ̀tà wọ́n wá lọ ọbẹ̀ Olúyọ̀lé ló lé wọn lọ ló légun lọ Olúyẹdùn bẹ́ńlé Lákanlẹ̀ bẹ́ńlé wọ́n wá débẹ̀ èyí tí wọ́n rò kọ́ wọ́n bá mọ́ àwọn Ẹ̀gbá Abẹ́òkúta wọ́n múra wá gidi gan wọ́n wá ránṣẹ́ sí Ìbàdàn pé bàbá wa Lákanlẹ̀ gbà wá o agbára wọ kákínní o Lákanlẹ̀ bá lọ nígbà Lákanlẹ̀ débẹ̀ ó ṣàkíyèsí wípé Olúyọ̀lé ò wà well organized pé kò ṣàkóso ogun yìí dáadáa kò sọ̀rọ̀ ọkàn ni wọ́n pe gbogbo àwọn yẹn ni pé mo fẹ́ bá gbogbo yín sọ̀rọ̀ ẹ lọ wo ọ̀rọ̀ tí Lákanlẹ̀ sọ́njọ́ náà lọ́hùn ọ̀rọ̀ wúrí tó gbé gbogbo wọn dá múṣò tí wọ́n gbọ́ ní àgọ́gun Ẹ̀gbá
àwọn Ẹ̀gbá wa ń sọ yí pé nígbà tá a bá pàdé pẹ̀lú lákanlẹ̀ igi tó bá sojú ẹ̀ ni ó lè wí bó sì ṣe nínú lóòótọ́ ogun tó ti burú jù ogun tó burú jù lógun débi wípé àwọn Ẹ̀gbá ò lè máa gbé òkú kúrò lójú ogun lọ sí àgọ́gun ibi táwọn reserve soldier wà kọ́mọ̀ wà panic wọ́n ní wọ́n fi wọ́n lẹ̀ wọ́n wá ń kọ́ òkú sí Ẹ̀gbẹ́ kí àwọn Ìbàdàn mọ̀ yí pé ọjà ti ń jẹ wọn kí ló sì fà á Ẹ̀gbá ò mọ ìbọn yìn Ẹ̀gbá máa ń gbébọn sókè báyìí yìn ni wọ́n gbébọn sókè báyìí máa yìn Ìbàdàn mọ yìnbọn tí wọ́n nílẹ̀ ìbọn táwọn ń gbé sókè yìn táwọn rò pé yọ̀rọ̀ máa dúró nílẹ̀ Ìbàdàn ti bẹ̀rẹ̀ àwọn díẹ̀ làwọn tí ìbọn ti Ẹ̀gbá ń pa àmọ́ Ìbàdàn ó ń kó wọn lákòótán mọ́lẹ̀ tó ṣe pé tí ìbọn bá mí lẹ́sẹ̀ tó bá jábọ́ ìbọn míì tí ọta míì tí ọba bá yóò mú ìní wọn fi ṣẹ́gun wọ́n wá ní wípé ká kó òdè ká kó ìpẹ́rù ìní ìbàràpárùgì mú ẹ̀dẹ́ táwọn Ẹ̀gbá fi ń kọ ní ibú lákànlẹ̀ alágbára nu o tí Oderinlo ẹ bá ń béèrè pé ṣé Oderinlo jà nínú ogun ìpẹ́rù sọ́jà nínú ogun oníyẹ̀fun òun náà sọ pé ogun tí bàbá òun ọ̀kọ́kọ́ jà iná ní ogun agbàmọ́jà bó o wá ní ìgbẹ́ agbàmọ́jà ṣe jẹ́ a máa ń pe ogun ní ogun a sì máa ń pe ogun ní ìgbẹ́ táwọn ọdẹ náà bá lọ inú tí wọ́n bá sọdẹ lọ wọ́n máa ń pè ní ìgbẹ́ ọdẹ ogun agbàmọ́jà tàbí ìgbẹ́ agbàmọ́jà Olúyọ̀lé àti Lákanlẹ̀ wọ́n jọ ta kàngbọ̀n ẹ lọ wò tán ibo Olúyọ̀lé mo ti sọ ń bẹ́ẹ̀ tẹ bá lọ wọnú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ẹ bá ń bẹ̀ tẹ bá lọ wọnú ìtàn Akọni Eléèpo ẹ bá ń bẹ̀ Olúyọ̀lé àti Lákanlẹ̀ wọ́n jọ jà sí baálẹ̀ Ìbàdàn nígbà tó Olúyẹdùn lọ Lákanlẹ̀ ló yẹ kó jẹ́ Olúyọ̀lé lòun ò lè gbà pé òun lọ́lá jùlọ ọmọ Aláàfin Abíọ́dún nìyá òun ọmọ Báṣọ̀run Yáńbá ní bàbá òun Olúkúoyè lórúkọ bàbá Olúyọ̀lé Àgbẹ̀yìn lórúkọ ìyá rẹ̀ ìwọ sọmọ Ọ̀yọ́ Mèsì kankan ó wá di wàhálà láàrin wọn àwọn tí wọ́n ń ṣe eléèpo àti iná kojú àwọn ìdílé iná kojú ni wọ́n ti dílé àáfàá iná kojú ń bàdàn lónìí tí bàbá ńlá tí wọ́n náà jẹ ìmáàmù Ìbàdàn àwọn wá jẹ́ ọlọ́wọ́ ọ̀tún àtọlọ́wọ́ òsì Olúyọ̀lé nígbà tí Lákanlẹ̀ wá ní pé Olúyọ̀lé ò gbọ́dọ̀ wọ Ìbàdàn àwọn wọ́n ṣe àtìlẹ́yìn fún tó fi wọ Ìbàdàn ọwọ́ Ìbàdàn wọ́n dá wàhálà alẹ̀ nígbà wọ́n sì ti lé mọ́yẹ̀ kú òòlù Lábọ́sìdé nìkan ni wọ́n fi ilẹ̀ Lábọ́sìdé ni wọ́n máa bá wọn yanjú aáwọ̀ ìdínú tí Lábọ́sìdé fi jẹ bàbá àṣàlẹ̀ àkọ́kọ́ nìbàdàn kò jóyè ìlú ṣùgbọ́n ọ̀rọ̀ tá a bá fàtì láàrin wa tẹnu wọ̀ báká ọ̀dọ̀ rẹ̀ láàmú gbé wá láyé Olúyẹdùn wọ́n sì ti fi jóyè bàbá àṣàlẹ̀ torí pé ìbátan wọn ni nídìí ìyá. ni wọ́n ló fi wá jẹ nígbà tó wá jẹ tán ó jẹ baálẹ̀ tán baálẹ̀ ló wà tí ogun Elédùwẹ̀ fi ṣẹlẹ̀ èyí tí Aláàfin Olúewu pè tó fi lọ wàhálà tí ń ṣẹlẹ̀ ńlé inú òjò Olúyọ̀lé ọmọ ète tí wọ́n ti dá pé àwọn ọ̀tàn ọbẹ̀ Elédùwẹ̀ Bàrùbá àtàláàfin Olúewu Ọ̀yọ́ àwọn ọ̀tàn wọn sí ọwọ́ àwọn Fúlàní Ìlọrin ni wọ́n sì má dé wọn ṣe iná fi ta àwọn ń pa Olúyọ̀lé ti lé àwọn Ìlọrin àwọn Fúlàní Ìlọrin ó ti fẹ́ kó Ìlọrin ó dùn Olúyọ̀lé ìdí tó fi wá múra sógun Òṣogbo nu ó dùn Olúyọ̀lé gan nígbà wọn wá ti ogun dé Aláàfin Olúowu ti bógun lọ tọ́ra àwọn Aláàfin máa lo ogun láàrin ọdún 1836 àlọ́ba kò sọ́ba Aláàfin Ọ̀yọ́ ó wá ní 1837 àjọba Aláàfin Ọ̀yọ́ àtìbájọba òun sì ti wà ní àgọ́ Ọ̀já ní àgọ́ òun ti wà ń bẹ̀ nígbà wá jọba wọ́n wò pé bóò láti lè ṣe
ó fún Olúyọ̀lé Ìbàdàn ọmọ Basọ̀run ni ó ẹ̀ńtáìtù sí ní oyè baba ńlá rẹ̀ Basọ̀run Ọ̀yọ́. Ṣùgbọ́n Olúyọ̀lé ti wà ń bàdàn, inú ìgboro Ọ̀yọ́ sì ni Basọ̀run máa wà. Àtìbá ni àwọn gbogbo wàhálà tá a kojú àwọn Basọ̀run alágbára méjì tẹ́ máa wà ń lù ilé náà tó ti di alágbára dúró ń bàdàn. Wọ́n wá yan ẹni tó ṣe pé gbogbo nǹkan tó bá yẹ kó máa ṣe tí ọmọ sojú rẹ̀ ń bẹ̀. Èyí tó bá ṣe pàtàkì lọ́dún ìní ọmọ wá ṣe. Wọ́n fi Kúrúnmí jẹ Balógun sí Ìjàyè. Mo ti ẹ lọ wò tán gbogbo yóò mọ fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ nínú tán Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ọjọ́ ẹ̀ ń bẹ ẹ̀ bá tó fẹ́ gbà 1 to 27 ni. Wọ́n wá nígbà wọn wá ṣe tán wọ́n wá pe ìpàdé lọ́balọ́ba àtàwọn baálẹ̀ àtàwọn àgbàjòyè ilẹ̀ Yorùbá. Ẹ̀rí mẹ́gbàá wà lọ́dọ̀ bàbá mi lánàá ọba olówó kú tàwọn ìpàdé lọ́balọ́ba gbogbo ilẹ̀ Yorùbá ẹ dá padà kìí ṣe state by state. Ìpàdé lọ́balọ́ba ilẹ̀ Yorùbá dé Benin ó dé Togo ó dì sọ́dọ̀ aláṣàtì ní Ghana. Wọ́n wá ní ọ̀dà o níwọ̀n ìgbà tó ṣe pé Aláàfin tó kú sógun ló jẹ́ kó yọ ilé ó tú Aláàfin mọ́ lo ogun mọ́ kó di wípé Basọ̀run ní ọmọ lo ogun àti Ààrẹ Ọ̀nà Kakanfò. Wọ́n wá pín ilẹ̀ Yorùbá sí ọ̀nà mẹ́ta, àwọn ibi tí ó wà lábẹ́ Aláàfin, ibi tí ó wà lábẹ́ Kakanfò, ibi tí ó wà lábẹ́ Basọ̀run. Wọ́n wá ní ọ̀dà o kí wá ṣe wípé Aláàfin nìkan ni ò ní lo ogun mọ́, gbogbo ọba wọ́n má lo ogun mọ́, gbogbo baálẹ̀ wọ́n má lo ogun mọ́. Àwọn ọba àtàwọn baálẹ̀ wọ́n máa bẹ lábẹ́ Aláàfin, wọ́n máa ṣètò ìlú tí èbá wá ṣe pé burú tán jáì ni wọ́n tó lè jáde àbáwọn náà fẹ́ darapọ̀ bógun wọn ò gbọdọ̀ lo ogun, wọ́n ti ṣe léèwọ̀. Ṣùgbọ́n Basọ̀run ní kó máa ja ogun. Wọ́n wá gbé ìlànà míì wọ̀ ẹni wípé ìbalógun gbọ́dọ̀ wà. Àti ní tẹ́lẹ̀ náà o ìlú tí ó bá wá ní ìbalógun ó gbọ́dọ̀ wà. Basọ̀run là ń pè ní Ìbà, àpèjá rẹ̀ ní Ìbà Ọ̀ṣọ̀run. Ìbà Ọ̀ṣọ̀run a lè pè ní Ìbà a sì lè pè ní Ìbà Ọ̀ṣọ̀run tá bá wá pàrọ̀ ẹ̀jẹ̀ ní Basọ̀run. Ìdínú tẹ́ fi máa gbọ́ Basọ̀run Ògúnmọ́lá, Ìbà Olúyọ̀lé èrò táìtù kan náà ni kábà lè dá wọn mọ̀ síra wọn ni Ìbà Olúyọ̀lé Basọ̀run Ògúnmọ́lá. Tẹ́ bá sọ pé Ìbà Ògúnmọ́lá ìkànkan náà tẹ́ bá ní Basọ̀run Olúyọ̀lé ìkànkan náà ni. Nígbà wọn wá ṣèyún tán iná wá padà wálé. Ẹni tó sì gbọ́dọ̀ kọ́kọ́ jẹ Balógun sílẹ̀ Yorùbá lolúyọ̀lé tó bá ti wá jẹ́ tẹ́ gbogbo ìlú yòókù ó bẹ̀rẹ̀. Ìdínú tó ṣe pé Olúbàdàn tí ń bẹ́ẹ̀ lónìí bàbá mi Olúbàdàn ọba Mahood sẹ́nitọ́ Lékan Balógun bàbá ńlá tiẹ̀ ní Balógun àkọ́kọ́ tí wọ́n jẹ sí ìwò ẹ lọ bèèrè tán. Ẹ wá lọ bèèrè tí ẹ bá sọdún 1838 wọ́n jẹ́. Ló wá di pé gbogbo ìlú ní Balógun. Àwọn èèyàn máa ń jẹ olúọdẹ o, wọ́n máa ń jẹ olúọdẹ torí wọ́n gbà pé oyè Balógun yẹn àwọn ò lè jẹ́ ọ̀tìtẹ́ tún òfin ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin wọn tó ṣe mo ti sọ nínú ètò nílẹ̀ Yorùbá. Òfin ìsọ ẹrúdọmọ gbogbo ẹ̀ mo ti sọ gbogbo ẹ̀, òfin ìyàwó, òfin ogún jíjẹ. Nígbà tó wá rí bẹ́ẹ̀ Olúyọ̀lé wá padà délé. Sáà ìgbàgbé ilé èpo iná kojú ti kú. Ọwọ́ àpò eléèpo ọ̀rẹ́ mi àtijọ́ wà tipẹ́ kò sẹ́ni méjì tí ó wù mí o kó jẹ Balógun bí kò ṣe ìwọ ọ̀rẹ́ mi eléèpo. Lákànlẹ̀ ti kú o ti pẹ́ tó ti lé lọ́dún 5 nígbà tá à ń sọ yìí torí Lákànlẹ̀ para rẹ̀ ní nígbà tóun àtolúyọ̀lé jọ dù òun Lákànlẹ̀ àtolúyọ̀lé ni wọ́n jọ dù baálẹ̀ Ìbàdàn kì í ṣe Lákànlẹ̀ àti Oderinlo ta lọ lẹ́rìn lọ lẹ́gbẹ̀ẹ́ Lákànlẹ̀ wá fẹ́ sákòólé Oderinlo pa àwọn Oderinlo bo Oderinlo bo ta ló gbórúkọ Oderinlo nígbà náà Lákànlẹ̀ ó sákòólé ibo Olúyọ̀lé yìí gẹ́sọ́ ó lè mú Lákànlẹ̀
akọni tó ju akọni lọ ní lákànlẹ̀ lọ́wọ́ ohun tí rẹfẹ́ Samuel Johnson fi qualify lákànlẹ̀. Eléèpó bá lóun ọ̀jẹ́ pé ilé sanmi dùjòyè lọ mo ti sọ ìtàn ilé sanmi dùjòyè ẹ bá tó fẹ́ ọ́díò rẹ̀ yín tó fún yín. ìní Oderinlo ṣe wá jẹ Oderinlo kéré ó kéré gan Oderinlo kéré gan sí Eléèpó sí ìbò Olúyọ̀lé tó bàbá fún bí ọba tó bí ó tó bàbá fún in tí Olúyọ̀lé gbà lọ́wọ́ Oderinlo àwọn àgbá ní yóò wọ ọdún 15 sógún ọdún àbí kó jù bẹ́ẹ̀ lọ in tí Eléèpó náà ń gbà lọ́wọ́ rẹ̀ yóò tó bẹ́ẹ̀ bá ni wọ́n jẹ́ fún tó lè bí lọ́mọ ni. Ó lóun ọ̀jẹ̀ Balógun sẹ̀mọ̀ ń gbà ń àkọ́kọ́ tí wọ́n jẹ oyè yẹn síbàdàn nu àwọn Eléèpó kákú pọ́yò tí ó wà gbajúmọ̀ tí ó wà di ńlá pé gé ní Balógun wo ni wọ́n ń jẹ ní Balógun àwọn èèyàn ọmọ kéékèèké tí ó wà mọ̀ pé ní ó wà doyè ńlá. Ìní wọn wá fẹ́ lo Ògún tá bá sì ti jo Balógun ó yẹ kí Balógun ó lọ sojú Balógun lóòótọ́ pé bóyá ó tó Balógun ó jẹ. Ìlú wo ni ká lọ o ẹja lọ sí Ẹdẹ wọ́n ti wá ń lọ lójú ọ̀nà Eléèpó náà ń bẹ láàrin wọn olóṣì pọ́pùlà jù torí gbogbo àwọn Oderinlo jagun ńlá kankan ọ̀dọ̀ ogun láwo lọ́jà nígbà náà sọ́mẹ̀tì ogun ni. wọ́n wá kù fẹ̀ kí wọ́n wọ Ẹdẹ Eléèpó bá ní mo mọ̀ sí ibà mi ibẹ̀ wọ́n mọ̀ sùn mo mọ̀ sí bàbá mi ibẹ̀ àlefogun bàálù ìjẹ́ o àti pẹ́ẹ́dẹ́ ọ̀sẹ̀ wá gan ilẹ̀ Yorùbá bẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà lóòótọ́ ló ti gbìyẹ́ torí gbogbo ìgbà náà òun náà Ẹdẹ ti bọ́ sí ọwọ́ Ògbómọ̀ṣọ́ bó ti sọ fún wa ìjà tí ń jà tó ṣe pé Ọlọ́fà ṣe gbé Ìlàrí Ọlọ́fà lọ́lọ́ yanjú rẹ̀ tí Tìmí Ọlágúnjú sì tú bá tọ́ san gbogbo ẹ̀jẹ̀ ọ̀rọ̀ pọ̀ àti bí mo ti sọ torí ìṣàkọọ́lẹ̀ tóun náà tọ́ ẹ̀kọ́ máa lọ Ọ̀yọ́ tóun náà ti sọ ní tara tiẹ̀ ní. náà wá padà báwọn ọ̀lọ́ sì gbọ́dọ̀ sẹ́wọ́ lọ lé wọ́n wá fi lọ sí Ìlòbù nígbà wọ́n dé Ìlòbù gbogbo àwọn èèyàn lù Ìlòbù Ifọ̀ Ọ̀ṣun gbogbo wọn ti gbọ́ òun kálukú dá ìsákọ́lẹ̀ jọ ìsákọ́lẹ̀ tẹ́ wá dájọ́ Oderinlo lọ́kàn jẹ́ Balógun nígbà kò tí ì gbé Balógun ẹ̀ lójú ta ló mú ọkọ rẹ̀ Eléèpó ni wọ́n mọ̀ tó kọ ẹ̀ jẹ́rù jẹ̀jẹ̀ abẹ́ àti bàbá Eléèpó ni wọ́n wá ń kó gbogbo ìsákọ́lẹ̀ ẹ̀ wá òun náà wá ń dájọ́ ń pè Balógun lágbájá lolúwa rẹ o ọmọ kìnní kan lágbájá olóyè kìnní lágbájá lolúwa rẹ o inú wa ń bí àwọn pé ìgbà ìṣe Balógun jẹ pé wọ́n fi Balógun lọ ó lóun ọ̀jẹ̀ sẹ́kọ̀ mọ̀ pé Balógun ní igbákejì ìbò Olúyọ̀lé ni wọ́n wá padà débàdàn wọ́n kẹjọ́ wọn rò fún Olúyọ̀lé pé àfẹ́ Eléèpó láàrin wa mọ́ kí ló dé ẹ fi Balógun lọ ó lóun ọ̀jẹ̀ ó sì wá ń ṣèṣe Balógun Olúyọ̀lé wá ní Eléèpó èé ṣe Balógun igbákejì mi rèé ojú Eléèpó ẹsẹ̀ wàhálà pé ilé sanmi òun òdùn tó yè nígbà tí wọ́n ìbò Olúyọ̀lé sábà wọn bẹ̀bẹ̀ wípé ọ̀dà o àyànjú ẹ̀ gbogbo àwọn ìjòyè làwọn ti gbọ́ pé kọ́ba lè mọ̀ yí pé òun Balógun èé ṣẹgbẹ́ òun dọ̀bálẹ̀ fún Balógun kọ́ Balógun wọn mọ̀ bínú Balógun Oderinlo Eléèpó ní èyí lẹ́yìn bàbá wa ìbò Olúyọ̀lé kò sẹ́ni kankan tó lè gbàdọ́bálẹ̀ mi Balógun ìtẹ́ sọ ní ìsinmi pé ẹ̀ ń dìtẹ̀ Balógun ní o ẹ̀sìn fún èèyàn ẹ̀sẹ̀ tí rí kan bàbá dìtẹ̀ Balógun ní o bàbá Balógun yìí àmọ̀pẹ́ jùlọ ọmọ yín ni sẹ́wọ̀n gbàdúrà kọ́mọ èyí ó kú lójú yín bàbá ẹ̀ dọ̀bálẹ̀ ibẹ̀ ní Délé Solú Òjé òun sì láàrin àgòrò bàbá kí ló le tó báyìí Yorùbá lò ọ̀tẹ̀ bàbá kí ló le tó báyìí bàbá ẹ náwó wájú ẹ nà sẹ̀sẹ̀ yẹn sì fàyà kanlẹ̀ ẹ dìde lọ́ba tán tó bá sì fi lè dọ̀bálẹ̀ fún Balógun àwọn olóyè mẹ́sẹ̀ẹ̀sán yòókù tó fi dórí Délé Solú ààrẹ àgòrò yóò dọ̀bálẹ̀ fáwọn náà òun náà sì ti mọ̀ torí pé bí gbogbo olóyè bá ṣe jura wọn lọ àwọn olóyè Ìbàdàn bẹ́ẹ̀ bá ṣe sínú ara yín sílẹ̀ sí lè gbàdọ̀bálẹ̀ ara yín. Eléèpó bá lóun ọ̀gbà ìdí tẹ́ fi kọ Eléèpó nu pé
àwọn kọ́ má bá wọn lo ogun mọ́ o torí pé kì í ṣe balógun tó bá wù kọ́ máa dógun ti ẹ̀jà ṣùgbọ́n má bá wa lo ogun mọ́. Eléèpo àtọ̀dẹ́rìnlọ ni kì í ṣe eléèpo àti lákànlẹ̀ bàbá àgbà. Àwọn lákànlẹ̀ àwọn ni wọ́n ń bẹ ní sáfù wájú. Tá a bá mú sáfù mọ́yẹ̀ okùn adé tọ́jà àwọn àgbààgbà lọ́dọ̀ tiwa tá a mú olúyẹdùn àwọn sáfù tó tẹ̀lé wọn àwọn lákànlẹ̀ olúyọ̀lé ní sáfù kejì. Àwọn ìkẹta làwọn ilé àwọn ní Oderinlo. 1 hour 20 minutes mo dẹ̀ ní ìfẹ́ lójú wákàtí kan lọ. Àṣẹ ilẹ̀ Yorùbá ẹ̀rànmọ́ ló wà nígbà wáṣẹ̀. Ẹ máa gbọ́. Àṣẹ ilẹ̀ Yorùbá ìlú ẹ̀rànmọ́ ló wà. ṣe gbá àlọ́ ẹ̀rànmọ́. Kí làṣẹ tó wà ní ìlú ẹ̀rànmọ́? Ẹlẹ́rànmọ́ àkọ́kọ́ awọ ẹ̀kọ́ ní fi ń jókòó. Kí lorúkọ rẹ̀? Ìgbàgbọ́ Yorùbá sì ní pé gbogbo ẹ̀dá tí wọ́n ti ń fi awọ ẹ̀kọ́ jókòó àṣẹ rẹ̀ ju tọba lọ. Àṣẹ rẹ̀ ju tọba lọ. Ọ̀nà ìgbà náà lọ́hùn kọ́ gbọ́ pé ẹnìkan wà tó ń bẹ̀ tí wọ́n tó ń fi awọ ẹ̀kọ́ jókòó ọba aránṣẹ́ lọ sálàfin ètò ẹnìkan tó wà tó ti ní agbára ju àwọn lọ tó láṣẹ jà wọn lọ o nílẹ̀ Yorùbá o Ẹlẹ́rùnmú ni o awọ ẹ̀kọ́ ní fi ń jókòó Aláàfin náà tó wò ó pé bó làwọn ó ti á ṣe báyìí wọ́n ránṣẹ́ wá sílé Ìbàdàn ẹni tó wà lórí àpèrè ńgbà náà ni Ìyàndá Ibà Olúyọ̀lé ló wà ní orí àpèrè ńgbà náà nígbà tá Aláàfin ránṣẹ́ sí pé báyìí ni ọ̀nì ta ló lè lọ kojú Ẹlẹ́rùnmú wọn ni ta náà ní àkojú rẹ̀ Balógun wa náà ni ó lọ Oderinlo náà ni ó lọ bàbá ránṣẹ́ sọ́dẹ̀nlọ gbàrà Oderinlo dé ká gbàsọ̀rọ̀ Olúyọ̀lé àwọn àgbààgbà ti jókòó pé ọ wà lọ Ẹlẹ́rùnmú báyìí o ọ lọ bá Ẹlẹ́rùnmú ọ lọ gba awọ ẹkùn tí fi ń jókòó wa o Ẹlẹ́rùnmú ọ̀rọ̀ rẹ̀ ò láǹtì kankan lọ́ba pè àmà rẹ̀ kan ọ̀nà olùntà o ọdẹ wọlé o ògbójídé o ẹ̀mẹ́rẹ̀ta ọyẹ wa lọ Ẹlẹ́rùnmú ẹ lọ gba awọ ẹkùn tí Ẹlẹ́rùnmú fi ń jókòó wa náà mẹ́tẹ̀ẹ̀ta bá gbéra àwọn Ẹlẹ́rùnmú lọ nígbà àwọn dọ́dọ̀ Ẹlẹ́rùnmú pé ká mẹ́tẹ̀ẹ̀ta dáná túbú náà ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta bàbá wa Oderinlo ó retí pé àwọn ọmọ tó rán òun ọmọ rí hàn gbóná sì gbéra bó ti gbọ́n lọ́nu Ẹlẹ́rùnmú sì fojú kan ní pariwo lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o rẹ̀ ọ̀rọ̀ àmọ́ tí mo rántí pé wọ́n gba awọ ẹkùn tó fi ń jókòó wá ni náà tẹ̀ náà ń pariwo pé àwa náà túbú o ọ̀kan àmọ́ tí mo rántí ọ̀yà wọnú ilé kó gba awọ ẹkùn bọ́ta Ẹlẹ́rùnmú sì wọnú ilé tó gba awọ ẹkùn lé Oderinlo tó ti gbélé lọ Oderinlo kan hàn òye ẹ̀ ni wọ́n ní wọ́n bá tú àwọn ọmọ alẹ́ nù túbú ó ní ọ̀yá ẹ máa rún wá wọn ò tí náà wọlé o wọ́n ń pa gbogbo wọn ni wọ́n ń bá wọn ní nǹkan jẹ́ dèpò wípé kò sí ẹ̀yọ́ nìkan ṣoṣo Ẹlẹ́rùnmú máa ń gbà náà Oderinlo fi padà rún ọwọ́ àfihàn. Àlọ́nù Balógun ọmọ Balógun Oderinlo tó pa àlọ́ ní tí ò bá yé wa Oderinlo ọjà nínú ogun Ẹrùnmú Oderinlo ò tí ì sí níbì kankan nílẹ̀ Ìbàdàn àbẹ́ ẹ̀mọ̀gbà ọ̀rọ̀ Ẹrùnmú ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ awọ ẹkùn pé awọ ẹkùn tí fi wá ń jókòó òun ibẹ̀ ni wọ́n ti ń pàṣẹ ẹkùn wọn ní fi ń jókòó ti ń pàṣẹ awọ ẹkùn tí Aláàfin Ọ̀yọ́ ń gbẹ́sẹ̀ létí ẹ̀ Basọ̀rún ń fi awọ ẹkùn jókòó Balógun kúkú Ìjẹ̀bú ń fa awọ ẹkùn jókòó. Ìtẹ́ ọlá lawọ ẹkùn jẹ́ ó sì pọ̀ nílẹ̀ Yorùbá káàkiri ńgbà náà. Kí ló fa wàhálà Ẹrùnmú? Mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé mọ́yẹ̀ okùn adé Ṣìngúsì Olúyẹdùn Lákànlẹ̀ Olúyọ̀lé Lábọ́sìdé Lámẹ́dí Ẹ̀gbá Ẹ̀gẹ́ Ọ̀ṣọ́ Ayíkándú Kalẹ̀jáyé Ìjẹ̀bú gbogbo àwọn èbó arọ́wọ́sánlẹ̀ gbogbo àwọn wọ̀nyí ni wọ́n fogun fọ́ Òwu. Olówu Akíjọbí ráyè sá ọwọ́ asá lọ sẹ́rùnmú
ẹ máa wo kádàrá o ẹ máa wà kúnlẹ̀ yẹn o ẹ máa wà dáyébá o ọ̀sà lọ Ẹ̀rùnmú. Ẹ̀rùnmú jẹ́ ìlú Òwu ló ní Ẹ̀rùnmú. Lálùpọ̀ ìlú Òwu ni níjọ́ àwọn jagunjagun yìí wá lé débẹ̀ wọ́n ń kọrin bọ́wọ́ bá tó lówu àkíjọbí pípa ni ẹ pa kárọ̀ ń jẹ̀bà lọ́la báwọ́ bá tó lówu wọ́n lé débẹ̀. Olúrókò lọ bẹ Ẹ̀rùnmú tí ń bẹ lórí àpèrè ńgbà náà. Ọba aládé ni ṣùgbọ́n Lówu senior rẹ̀ ara àwọn ọba aládé Lówu ni aládé ìṣẹ̀ǹbáyé. bó o ṣe gbọ́ pé wọ́n ń bọ̀ òun ló mú ẹ̀ṣọ́ mẹ́ta tó ní wọ́n sì lòrò Ẹ̀rùnmú fóun tó lọ jáde nígbà máa ń sọ àwọn wá ń pariwo ní túbú bí ìlàwà Ẹ̀rùnmú tó tóbi àfiwé tóbi gánjọ kọ́ ọ pariwo dọ̀lá ní túbú òlé wọn ò lè gbọ́ǹta níbi ìlàwà níbi nínú àbẹ́ẹ̀tì ẹ̀rọ pé bóyá bí ilé adìẹ tá à ń kọ́ ní ìsinlẹ̀ pé ààfin ọba míì yìí máa ń bẹ lórí éékà alẹ̀ kan éékà alẹ̀ méjì éékà alẹ̀ mẹ́ta éékà alẹ̀ mẹ́wàá tí ó tóbi rẹpẹtẹ ibi tí wọ́n fi inú túbú sí tó ṣe pé bẹ́ẹ̀ èèyàn rẹ bá wọlé ọba ọdún mẹ́wàá yọ wà ńbẹ̀ tí ò ní fojú kàtà lẹ́yìn pé lù máa ń ní odi fẹ́ǹsì odi tí ó yí ààfin ká ẹ̀ mọ́ bó ṣe tó gbígbà tó pọ̀pọ̀lọpọ̀ ọwọ́ kan ìtàn rí lónìí làwọn èèyàn ń pè ní tàn lọ́wọ́ á lọ jáde pẹ̀lú àwọn bàbá rẹ̀ fi wọ́n lẹ̀ kí sì ló fún ní gọ́ọ̀tì Ṣìngúsì tó lé tọ́jọ́ lórí wọn àwọn tó lógun gangan Ṣìngúsì olórí wọn mọ́yẹ̀ okùn adé olórí wọn Lábọ́sìdé Ilé Ifẹ̀ làwọn ti wá Olúrókò ìbátan Ọọ̀ni Ilé Ifẹ̀ nídìí ìyá Ọọ̀ni Akínmóyèrò tí ń bẹ lórí àpèrè ní Ilé Ifẹ̀ ìbátan ni wọ́n àyàfi sì máa ń bẹ́ẹ̀ fún alẹ́ Yorùbá bó ṣe jáde sí wọn nu nígbà wọn rí ó mọ gbogbo wọn jọ mọ́ra wọn gbogbo àrẹ́sẹ̀ pa ni kó náà tó dọ̀gba wà kiri gbogbo wọn jọ dára wọn mọ̀ nígbà tó dẹ́dẹ́ wọn Ṣìngúsì ìwẹ́lẹ̀ ń gẹ́ ìgẹ̀ ní igi kébì jìbẹ́ lọ́lẹ̀ ẹ̀mọ̀gbẹ́ gbogbo àwọn bàbá lẹ̀ nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá mọ́yẹ̀ ìwẹ́lẹ̀ wà láàrin wọn eléwo lélẹ̀ Olúyọdúnú ọmọ Àfọ̀njá Ọbalájọ làákàyè ò lè sí lórí tiẹ̀ ebi káká àbó bàbá tiẹ̀ jẹ ọwọ́ aláàlì wọn pé àṣẹ ẹ̀gọ́ ṣé mú wá kẹ́ ẹ pa kẹ́ kódà ìgbà yín gbé wọ́n dà lẹ́nu ìsìnká ẹ má wulẹ̀ fi jẹ̀bà lọ́la ẹ fi jọkà lónìí ẹ̀yin Ìjẹ̀bú ẹ fi jẹ̀bà ṣé gàrí lẹ́yìn ní ẹ̀yin tí yòókù ẹ̀yin ẹ fi jọkà ẹ̀yin Ọ̀yọ́ ẹ fi jàmàlà ẹ ṣe bẹ́ẹ̀ gbẹ̀gìrì sí àṣẹ ẹ̀gọ́ àsórí yín ò pé ẹ pò dídí ọba ẹ fi jọba níta lọ́dọ̀ àwọn bàbá yín tọ́lọ yín wògùn òkìlọ̀ fún yín ní pé bí tẹ́ ń lọ. èèwọ̀ ẹnìkan pọ̀ ọba nílẹ̀ Yorùbá ara wọn bá rọ̀ sí i ọ̀dà àgbọ̀ o a sì wọlá tiẹ̀ torí pé bí ìwọ gan ṣe jẹ́ ẹni ẹ ká jẹ ìlú rẹ ṣùgbọ́n wọ́n á sọ fọ́lọ́wọ́ Akíjọbí o kó gbẹ́jẹ́ o àkọ́kọ́ kò gbọ́dọ̀ kúrò nílùú yìí ibi ni kò ti máa ń ṣe àtìpó bí ìgbà tẹ́ fún yẹn ní house arrest má kò gbọ́dọ̀ kúrò nílùú yìí kó jókòó ẹ̀jẹ̀ ń bẹ̀ onílé òun tá a sì ṣe tú àti fòfin lé wọn ò gbọ́dọ̀ tó tẹ̀ ìlànà ṣe wá lọ ọwọ́ akúregbé ó ti kúregbè àwọn akọni ti dára wọn jọ síbàdàn nígbà tí mọ́yẹ̀ wá ń fìyà jẹ àwọn Ẹ̀gbá tọ́pa Lámọdí lọ́kọ́ pa Ẹ̀gẹ̀ ọmọlẹ́yìn mọ́yẹ̀ náà mọ́yẹ̀ náà wá pa Lámọdí olórí àwọn Ẹ̀gbá sá lọ wọ́n fodò ọ̀nà wọ́n ránṣẹ́ pé Sódẹkẹ́ làwọn fi lọ tẹ Abẹ́òkúta Sódẹkẹ́ ló kó àwọn wọ Abẹ́òkúta ọ̀nà bòmílẹ̀ ni mo ti sọ̀tàn akọni Sódẹkẹ́ mọ́yẹ̀ wá tó fìyà jẹ àwọn Yorùbá Ọ̀yọ́ àwọn wá láwọn ọkọ̀ ìyà wọ́n gbé sùmọ̀mí wọ́n lé mọ́yẹ̀ kú ò nígbà wọ́n lé mọ́yẹ̀ ọgbà ọ̀dọ̀ Bolúwọlé Ìdómàpá lọ láti bẹ̀ torí ìjà ṣẹlẹ̀ láàrin Òwu lọ́jà Ìbàdàn láàrin Òwu àti Ọ̀yọ́ ìnimọ́yẹ̀ ni wọ́n ń ro ẹjọ́ inú wa ń bí àwọn Ọ̀yọ́ àwọn yìí ti ṣe pàdé tẹ́lẹ̀ páwọn wọn fìyà jẹ pé bàbá mo ti mọ̀ pé èyí rẹ̀ náà lẹ́wà o mọ́yẹ̀ mú àdá ọbẹ̀ Ọ̀yọ́ lórí
làwọn ṣe pariwo lákànlẹ̀ ló léwájú wọn tí wọ́n lé mọ́yẹ̀ kó ń bàdàn. Olówu Akíjọbí sì ń bẹ ní Ẹrùnmú, Olúròkọ ọba Ẹrùnmú ọba Òwu ni làwọn wá wò pé ìjà àwọn ni mọ́yẹ̀ gbè tí ọjà fi jẹ́ máa bọ̀ lọ́dọ̀ wa lẹ́rùnmú sẹ́ńdẹ̀ o máa bọ̀ lọ́dọ̀ wa lẹ́rùnmú. Ìyìn tí òye bàbá ti ń sọ̀rọ̀ nù. Pọ́wà tí Ìbàdàn ní tí wọ́n bá lè jẹ lọ bẹ́ẹ̀ pọ́wà yẹn yóò shift sí Ẹrùnmú. Àkọ́kọ́ Mọ́yẹ̀ Okun Adé ni most powerful person tó fogun fọ́ the powerful Òwu. Ó ti wá lọ́jọ́ ìwọ̀n bẹ̀. Àwọn Òwu yẹn ni wọ́n bá wá ibẹ̀ wọn bá ti bẹ̀rẹ̀ ọlá yẹn padà. Nígbà tó wá débẹ̀ Mọ́yẹ̀ jẹ́ Ifẹ̀, ẹ máa wo kádàrá o, ẹ máa wo àyànmọ́ o, ẹ máa wo tọ́lọ̀ sọ pé Bàdàn yóò máa jẹ́ Bàdàn o. Mọ́yẹ̀ jẹ́ Ifẹ̀. Olówu Akíjọbí jẹ́ ọba ńlá Òwu. Olúròkọ ọba Ẹrùnmú ọjọ́ ọba Òwu. Wọ́n wá ìrànlọ́wọ́ àwọn Ẹ̀gbá. Wọ́n fi dé Gẹ̀ẹ́sì àti Ọ̀gíní wọ́n fi ṣọwọ́. Wọ́n wá ìrànlọ́wọ́ àwọn Ìjẹ̀bú. The same kalẹ̀ jayé ẹjọ́ sí wọ́n fi ṣọwọ́ àtàwọn àmì ìwà rẹ̀. A pè ogun ní ogun Gbanámú. Kí la fi pè lógun Gbanámú ni pé àwọn Ìjẹ̀bú tó kóbọ̀ rẹpẹtẹ wá. Àwọn Ìbàdàn ńgbà náà àdá ọfà lọ́pọ̀ jù lọ́wọ́ wọn. Wọ́n ti wá ṣèpàdé wípé níbo bí ìta fẹ́ lọ lẹ́yìn ibi o áyà kú bí ni. Wọ́n ránṣẹ́ pé Kúrúnmí wọ́n mú sí Kúrúnmí létí pé àwọn Ẹ̀gbá tó kún wọn lọ́wọ́ sọ pé táwọn bá ti kó Bàdàn tán o àwọn ń bọ̀ lọ́dọ̀ ọtẹ náà níjà ìṣọmọ pólílẹ̀ àwọn Ẹ̀gbá nìwọ náà wà ní Ìjàyè. Lẹ́sìn wá ọjọ́ Jímọ̀ ní Kúrúnmí wọ̀ Bàdàn náà wọ́n ja ogun yẹn. Àwọn Ìbàdàn ìbọn tí àwọn kinní bá nà àwọn Ìjẹ̀bú bá náà Ìbàdàn wọ́n ya lẹ́ẹ̀kan náà ni ìtẹ́yẹ máa ń pín ogun ẹ̀yin 1000 ní ẹ̀kọ́kọ́ jà ẹ̀yin 500 ẹ̀dúró bì ẹ̀ẹ̀kan náà wọ́n ya Kúrúnmí ní ẹ̀ẹ̀kan náà wọ́n ya bo ogun tó dojúrú wọ́n wá gbá ìbọn mú wọ́n gbé àdálé wọn náà fi pè ní ogun Gbanámú tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wà ní bàbá ńlá wa nígbà náà nìbọn fọ́. Wọ́n wá jà wọ́n padé Gẹ̀ẹ́sì àwọn ọmọ iṣẹ́ Kúrúnmí padé Gẹ̀ẹ́sì wọ́n pa Ọ̀gíní wọ́n wá rí Mọ́yẹ̀ Okun Adé mú lóòyẹ̀. Oníròkò àti Olówu Akíjọbí àwọn ọ̀wá àmọ́dọ̀ rẹ̀ fódìdí ọdún kan wọ́n fi ń jẹ kó Ìbàdàn àwọn ọmọ ṣàtìlẹ́yìn fún ibẹ̀ ni Mọ́yẹ̀ ti ráyè lè pète ogun tó ti pète tó ti palẹ̀ mọ́ ogun sílẹ̀. Wọ́n wá mú Mọ́yẹ̀ lóòyẹ̀. Mọ́yẹ̀ nígbà wọ́n fẹ́ pa àwọn àpẹẹrẹ ọmọ ogun àwọn Kúrútù àwọn Rùkú sọjà pé ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ má dá ṣe ẹ mojú mi kàwọn alàgbà ẹ jẹ́ ń fojú kan Lákànlẹ̀. Wọ́n bá lọ sọ fún Lákànlẹ̀. Nílẹ̀ Yorùbá nínú òfin tí wọ́n bá fẹ́ pa olórí ogun kan lójú ogun á pé kò ṣubú ló tán rí mú lóòyẹ̀ àbọ̀faragbọgbẹ́ wọn mú. Tí wọ́n bá ní pé ẹ lọ bẹ́ orí rẹ̀ wọ́n gbàgbé irú ikú bẹ́ẹ̀ ni ó pa olórí ogun tó lóhùn nínú ikú olórí akẹgbẹ́ rẹ̀ lójú ogun. Ṣùgbọ́n ọ̀nà tí wọ́n máa ń gbà Yorùbá tí wọ́n máa ń lò ní pé ẹ má jẹ́ ó rójú mi. Wọ́n sọ pé ẹ má jẹ́ ó rójú mi ẹ yẹjú ẹ̀ ó ti yé wọn. Ẹ yẹjú ẹ̀ ẹ má jẹ́ ó rójú mi. Wọ́n bẹ́ Mọ́yẹ̀ wọ́n pa wọ́n bẹ́ lórí. Kúrúnmí Olúyọ̀lé Olúyẹdùn Lákànlẹ̀ tí ń jẹ́ olórí tó lágbára jù àwọn wọn jọ wá lọ Ẹrùnmú láti lọ kọ́ Ẹlẹ́rùnmú lẹ́kọ̀ọ́ wípé ó ṣe yí tán adọ́ síjọ́ náà ìwọ àti àwọn ará Ilé Ifẹ̀ lẹ́jọ́ jẹ́ mọ̀lẹ́bí o àwa ìyí Yorùbá Ọ̀yọ́ ni wá kò sí tọ́ka wa. Wọ́n wá ja ogun ọba Olúwọlé ọ̀nbẹ̀ǹbẹ̀ Olúròkò ọ̀nbẹ̀ǹbẹ̀ wọ́n pa àwọn méjèèjì. Olówu Akíjọbí ẹjọ́ sí ó sì ń bẹ̀ǹbẹ̀ wọ́n bá tó mú wàhálà bá dé. Sẹ́ẹ̀sì mọ̀ pé Olúròkò tí ẹ ti pa òun èsọba òun ò níyà adé ṣùgbọ́n baládé ni òun náà kìí ṣe baálẹ̀ ọba ni. Wàhálà ọ̀rọ̀ Olówu bá kó wọn sí wàhálà kí wọ́n tó mú Ẹrùnmú yìí náà tí wọ́n ń sẹ ìtẹ́yìntẹ́yìn ẹ bá lọ mú èèyàn mẹ́ta lọ ogun yìí lọ bí ọdún kan fún odidi ọdún kan wọ́n fi wà ní Ẹrùnmú nígbà tí ìyẹn mú nílùú tí ò sóúnjẹ kankan mọ́ táwọn sọ́jà wọn jẹ táwọn èèyàn ń sá lọ sí gbogbo ẹ̀ ni wọ́n tó lè capture Ẹrùnmú táwọn àwọn èèyàn kú rẹpẹtẹ tí yẹn dé wọn ò lè jáde Ìbàdàn ti yípo gbogbo oko wọn
torí wọ́n dẹ̀ ní odi ìlú fẹ́ǹsì láti máa ń yí ìlú po. wọ́n bá ní ọ̀rọ̀ Olówu àtún gbọ́dọ̀ fílẹ̀ àkékù ejò ni ọ̀dọ̀ ọgbọ́n wò láàdá. wọ́n láwọn ó sì lọ sí Ilé Ifẹ̀ pé ẹnìkan tó tún lè gbà lálejò lágbègbè náà ni Ọọ̀ni Ilé Ifẹ̀. ọyẹ ẹ máa mú lọ. wọ́n wá nínú àwọn ẹrú ẹ̀ méjì wọ́n ti wá pè wọ́n. tẹ́ ẹ bá ti dójú ọ̀nà etí odò Ọ̀ṣun wọ́n gbébọn fún wọn gbégbé wọ́n fẹ́ fi dáàbò ẹ rọ́bọ̀ bò látẹ̀yìn. tẹ́ ẹ bá ti rọ́bọ̀ bò wọ́n ti kìbọn fún wọn. ẹ bá ti pa àáfọ̀ yín lómìnira yín ṣerú mọ́ ẹ̀yẹ́ máa bá ti yín lọ. Olówu Akínjọbí ti fura. adé ìṣẹ̀ǹbáyé òun ó ti gbé fáwọn kan nígbà tó gún ti ń le gan tẹ́lẹ̀ táwọn ẹ ti gbé adé yẹn sá. bébì kan náà ni ọjà sí. wọ́n dé bí odò Ọ̀ṣun lóòótọ́ àwọn Ìbàdàn àwọn ogun Ìbàdàn náà bí 50 sì tẹ̀lé wọn wọ́n ń sìn wọ́n lọ. wọ́n sì ti yan èèyàn 7 nínú àwọn tó ṣe pé akọ́dà ni wọ́n idà àdá ń bẹ lọ́wọ́ wọn. nígbà tí wọ́n dé etí odò Ọ̀ṣun wọ́n fún àwọn ẹrú ní sáyìn. wọ́n gbébọn gbáù wọ́n pọ̀ Olówu Akínjọbí. àwọn 7 tí wọ́n yàn nínú àwọn akọni Ìbàdàn ẹ̀yin ẹrú yìí ẹ sì pa olówó yín ẹ po dídí ọba ẹnìkan ẹ pọba kó gbáyé. wọ́n kó àdábò wọn ni wọ́n sá wọn sàkúsà gẹ́gẹ́ bí ìlànà ilẹ̀ Yorùbá tó bá pa ọba wọ́n gbọ́dọ̀ pakúpa kẹ́jẹ́ rẹ̀ wọ́n ta ìjẹ́ rẹ̀ sílẹ̀ ni. ìní ègún òfin ní máa bẹ lórí ilẹ̀kílẹ̀ tí wọ́n bá pọba sí. wọ́n wá sẹ́ odò Ọ̀ṣun wọ́n wá gbẹ́lẹ̀ tó jìn ibẹ̀ wọ́n sin Olówu Akínjọbí sí àtàwọn ẹrú ń pẹ́tò ọba o àlọ́wọ́ nínú ikú rẹ o àmọ́ nǹkan kan pa rẹ o àlọ́wọ́ nínú ikú rẹ o wọ́n sì sí ibẹ̀. bí ọ̀rọ̀ ẹ̀rùn mú ṣe wáyé nù. ìṣẹ́gun ńlá tẹ́ Ìbàdàn wá sẹ́lẹ̀rùn mu táwọn padà sílé tí wọ́n tún ètò tó lólúyẹdú fi wá di Kakanfò síbàdàn iná fi wá ṣe ìpàdé pé ìlú yìí o ìlú ológun ni o. ẹ̀ẹ̀kejì ilẹ̀kùn ìlú yóò ṣí ilẹ̀ fún gbogbo akọni èyí tó jẹ́ kọ́dẹ́rìn ló lè ráyè wọlé nu sọ́jagun ẹrù mú. níbo lọ́dẹ́rìn lọ ti jagun ẹrù mú. dákọ̀ rẹ̀ ogun ẹrù mú ogun àwọn bàbá wa àkọ́kọ́ ni Olúyẹdùn Lákanlẹ̀ Olúyọ̀lé gbogbo àwọn pé àgbẹ̀ àwọn tó kí Oníbùdó Eléèpo gbogbo wọn ní bẹ gbogbo Bánkọ́lé Alẹ́sílọ́ gbogbo àwọn àgbàlagbà ìpìlẹ̀ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gbà náà. Ààrẹ Olóńtán Ọdẹ́wọlé àtògùjídé kò fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. agbègbè tó fi wọ́n sí là ń pè ní Ayédè. so àtayédè àtẹrùnmú Oderinlo ní gọ́fà ń bẹ̀ látìgbà náà. Oderinlo gbàwọ̀ ẹkùn lọ́wọ́ rẹ̀ òkú wá sílẹ̀. Oderinlo ló ń gọ́fà ẹ̀rù. orí àkọ́kọ́ orí ẹlẹ́ẹ̀kejì t'Oderinlo sí fúnlẹ̀ Yorùbá náà torí pé ẹrùnmú ní gbogbo ilẹ̀ Yorùbá bá ti máa gbàṣẹ. gbogbo ẹ tí bá ti jẹ balẹ̀ ẹrùnmú ni ọba máa jẹ olórí gbogbo aláṣẹ ilẹ̀ Yorùbá. orí mọ́nìgbàgbé láéláé tí Balógun Ọdẹ́yìnká ó ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá lórí ogun Fúlàní. ẹni pé mo sọ ṣáájú lẹ́ẹ̀kan yìí pé nígbà tí bàbá fi wà nílùú Ìlọrin ogun Fúlàní fi wà ńlọrin Fúlàní ọ̀jẹ̀ rí nígbà bàbá kú ní ìlú Àjàgbà nílùú Ìlọrin tán ní Fúlàní tó rí Ìlọrin gbà ní wọ́n fi ń jẹ ẹ̀mí à ń bẹ̀ lónìí. ogun Fúlàní Òṣogbo Balógun Ọdẹ́yìnká ló kó àwọn ọmọ ogun lọ́bẹ̀ wọ́n jà láìmọye ọjọ́ àìmọye àárọ̀ ọ̀sán alẹ́ òru tòru wọn máa jà fún òun ìní. mo sọ ṣáájú yìí pé ọ̀pá ọwọ́ rẹ̀ àti ẹyẹlé èjìká rẹ̀ àti àpò àbúrà ọ̀sán ìlọ́wà nù ẹ̀. ọwọ́ àdìjọ́ kan ó dìrọ̀lẹ́ ẹjọ́ kan nígbà wọn ti jàjàjàjà àti Fúlàní ọ̀sán ìlọ́wà ké sí Oderinlo ọkọ̀ bọnú àpò àbúrà yìí májèlé kan bẹ́ẹ̀ mo kọ́ tú sọ́wọ́ kọ́ wá sọ fẹ́ yẹlé epo ní kọ́ fẹ́ ẹnu gbé kọ́ lọ tú sínú odò òbúlẹ̀ táwọn Fúlàní mú. Oderinlo bá ti ṣe bẹ́ẹ̀ ọmọ májèlé ọtún sọ́wọ́ ẹyẹlé èjìká rẹ̀ fẹnu gbé kọ́ lọ tú sínú odò òbúlẹ̀ táwọn Fúlàní mú
òdì ẹ̀ mọ̀ wípé àwọn ti wo pé táwọn bá jẹun tó táwọn ti mọ̀ mi tán Ifá tó káwọn wá kí bẹ̀rẹ̀ obì ogun yọnu bí wọ́n ṣe jẹun tó jẹ́ mọ̀ mi bí wọ́n ṣe yí pa náà sọ̀rọ̀ ẹ̀sìn bíi tẹ́ ẹ̀ bá ní làákàyè ọgbọ́n ẹ lọ tún oorun sùn. àti òye pẹ̀lú ìmọ̀ tí Ọlọ́run fún bàbá mo ti yọ kò ń bì ló sì fún ilẹ̀ àwọn Fúlàní torí ọlọ́pọlọ Fúlàní pípé náà ẹ̀ ló lọ́wọ́ pẹ̀lú wa ń bì ẹ má gbé ìjọba wàhálà ń rẹ̀ pé sí ogun méjì. dá Fúlàní ní jẹ́ bẹ́ẹ̀ ní àfi ń pe àbọ̀dìpọ̀ Odẹ́yìnká ní ọ̀fàfà gbóhùn òrùba gbogbo ọmọ àríbá mọ́wù. ẹja wá sọ̀rọ̀ nípa ogun Òṣogbo ẹja sọ̀rọ̀ nípa ogun Òṣogbo. lóòótọ́ ni Oderinlo ṣe oore fún wa lógun Òṣogbo ṣùgbọ́n kèé sóò nìkan Ìbà Olúyọ̀lé ìlọ̀gá wọn lábẹ́ Aláàfin Àtìbà tó sígun fún wọn. Àwọn Fúlàní pinnu páwọn gba gbogbo ilẹ̀ Yorùbá. A máa sọ ìtàn bí ipá tiẹ̀ bí ipá àwọn bàbá wa yìí bí ìpé àrọ̀ní ni wọ́n bí ìpé irin ni wọ́n bí ìpé bí èépa wọ́n bí ìpé wọn èé sùn bí ìpé kèé rẹ̀ wọ́n bí ìpé tẹ́ bá yìnbọn mọ́ wọn ò lè kú bí ìpé tẹ́ bá sá wọn ládàá kò lè ràn wọ́n. Ṣé ẹ gbàgbé pé ìgbé àgbàmọ́jà wọn ò jagun wọ́n padà délé wọn láwọn ti kọ́ ilé èpo kò pẹ́ lé àwọn Fúlàní dé Òṣogbo báwọn ó kó Òṣogbo wọ́n ti ń gba gbogbo olúbọ̀tẹ́ dòṣogbo ọkàn ilẹ̀ Yorùbá àárín gbogbo. Ìbà Aláàfin Àtìbà ránṣẹ́ sí Olúyọ̀lé Àtaọ̀jà náà ránṣẹ́ wá látòṣogbo ẹ gbà wá o. Ìbà Olúyọ̀lé wá gbé Balógun Oderinlo àti gbogbo alágbára Ìbàdàn gbogbo àwọn alágbára Ìbàdàn tó kí Oníbùdó ní o Oyèsílẹ̀ Olúgbòde bẹ́nu wọn Ọpẹ́ Àgbé bẹ́nu wọn gbogbo àwọn ìjòyè mẹ́sẹ̀ẹ̀sán ọwọ́ akú eléèpo àti Ìbà Olúyọ̀lé ńlé gbogbo àwọn ìjòyè mẹ́ẹ̀sán wọn lọ́mọ ogun o tó kí Oníbùdó ẹni tó jẹ́ olórí ogun tiẹ̀ ìlò náà pàpà wá di balógun ńlá tó kọ rẹ̀ ọ̀parẹ́ ńlọ́jẹ́ balógun tẹ̀lé Oderinlo òun náà ni balógun Ìbíkúnlé tá a fi ń pè ní Kìnìún Oníbùdó. Wọ́n dógun Òṣogbo dípò kí wọ́n lọ jà wọ́n jókòó ọjọ́ kìíní Oderinlo gẹ́gẹ́ bí balógun olókùn wọn wá eléèpo ọ̀tẹ̀lé wọn wá ẹ̀yin èèyàn àmọ̀ tó kìyìn o àkìyìn ẹ̀kú gbogbo ń ṣe rí nígbà bá di wòye ọ̀la á ṣẹ́gun àwọn Òṣogbo á ṣẹ́gun àwọn Ìlọrin á sì gba Òṣogbo lẹ̀ ọjọ́ kejì àmọ̀ tó kìyìn o ìpàdé ọjọ́ kẹta àmọ̀ tó kìyìn débi pé àwọn èèyàn ti wá ń fi Oderinlo pa tó bá ti di pé tó bá ti lọ gbogbo pé ìpàdé wà ìjà tó lọ gbọ́ bàbá wa àmọ̀ tó kìyìn o. Àwọn ọmọ Olúyọ̀lé ológun àmọ́ yóò láwọn aṣojú lójú ogun láwọn ọmọ ogun tiẹ̀ ní tààràtààrà yàtọ̀ sáwọn olóyè wọ́n wá ń fi ń tó Olúyọ̀lé ní mo ti mọ̀ pé ńgbà tí eléèpo ti lọ Oderinlo jagun ńlá kankan rí Oderinlo ò légun kankan rí pé ẹja lọ afẹ́ lọ jà ó ti mọ̀ pé ó lè ṣẹ́gun ọ wá fún eléèpo ní màálù ńlá fi bò sáré lọ gbàkóso ogun ẹ wá jẹ́ àwò wọ́n ní kí eléèpo dọ̀bálẹ̀ ń jọ́sí tó lóun ọ̀dọ̀bálẹ̀ tí ń fi pa tẹ́ láwọn ọkọ̀ tí eléèpo bá fi lè dé sí Òṣogbo gẹ́gẹ́ bí àrokò tí Olúyọ̀lé ti fún un pé òun ló ń bọ̀ wá sójú mi báyìí ṣé wọ́n ní balógun mi ò tójú mi ṣe nu tí eléèpo bá fi lè ṣẹ́gun Oderinlo ó di balógun àná eléèpo tójú rẹ̀ ti là yí pé balógun lọ́tẹ̀lé Basọ̀run yóò di balógun wọ́n bá tún gbẹ́ ìpàdé ẹ̀yìn èyí ẹ̀rọ tó kí yí o gbà wọ́n bá padà dé àgọ́gun ṣẹ́ẹ̀sì rí nínú ìlànà àwọn kan máa ń bẹ nínú àwọn ọmọlẹ́yìn àwọn alágbára Ọlọ́run ọba òkò sí ẹ̀fẹ̀ àwọn èèyàn rò pé ẹ̀fẹ̀ ojú ogun wọn ti máa ń dá ẹ̀fẹ̀ àwọn akọni àwọn ẹrú àwọn alágbára ni wọ́n máa ń dẹ́fẹ̀ o wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ láàrin ara wọn torí wọ́n máa ń dá àwọn lórí àwọn alágbára wọ́n bá dẹ́fẹ̀ pé àmọ̀ tó kì í yé o wòye ọ̀la kò sì ní dalí ìsìnkéré wa máa rìn lọ o láàrin ìlú kọ́mọ ní bàbá wọn balógun àná o ẹ ǹlẹ́ o balógun àná pé yẹ̀yẹ́ àṣemọ́ ẹ̀dùn yẹn ọwọ́ ata Oderinlo létí
kí ni Balógun bàbá eléèpo ti ń bọ̀ kódà bá a ṣe ń wí yóò ti máa fodò odò Ọ̀ṣun bọ̀ odò ọba àti Ọ̀ṣun wọ́n pàdé níbi tá à ń pè lógun dìgbàrú ṣùgbọ́n náà wo ni ó gbà odò ọba ni ó fò nígbà tó gbọ́ bàbá yìí dẹ̀ ní ó lẹ́yẹ lẹ́jìká ọlọ́sẹ̀ inú àpò kò bá lè sùn tílẹ̀ fi mọ́ ó ti wá gbàgbé kó tú ẹyẹ rẹ̀ lẹ́ àtàwọn òòṣà rẹ̀ tí máa ń jà tí ọ̀sẹ̀ inú àpò wọn máa gbọ́sẹ̀ inú àpò jáde lọ́wọ́ á pè pàdé ẹ wá àwọn bàbá kò sí nǹkan kan tí ń bà wá lẹ́rù Ìlọrin ò lè mú wa ẹ̀sìn wọn ní bà wá lẹ́rù ilẹ̀ Òṣogbo jẹ́lẹ̀ ilẹ̀ pápá ibi tí wọ́n ti ṣẹ́gun àwọn Fúlàní rí ilẹ̀ Ìjẹ̀ṣà àwọn Iléṣà Ìjẹ̀ṣà lọ́wọ́ kọ́ ṣẹ́gun wọn tó nínú igbó nílẹ̀ Ìjẹ̀ṣà ó sì jẹ́ ilẹ̀ orí òkè ẹ lọ wo ibi tí Iléṣà wà ibẹ̀ náà lọ́wọ́ àdòní tẹ́ bá fẹ́ wọ Iléṣà ẹ máa rí i pé ẹ máa ráwọn òkè tẹ́ bá ń gba Iléṣà tẹ́ fẹ́ máa lọ sí ọ̀nà Àkúrẹ́ ẹ wo òkè àpáta tó yípo rẹ̀ ìbéèrè tí mo ń béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ni pé ṣé artificial ni àbí natural àwọn rọ́ọ̀kì yẹn tó lọ ó jẹ́ kí orílẹ̀ ilẹ̀ Ìjẹ̀ṣà kó lé fún wọn náà fi ṣẹ́gun wọn lógun tá a pè ní ogun Pólẹ̀ àmọ́ àwọn ò lè lé wọn kí wọ́n mú wọn lẹ́rú ṣùgbọ́n wọ́n ṣẹ́gun wọn ò sì dábàá rẹ̀ kí wọ́n tún gbógun lọ sílẹ̀ Ìjẹ̀ṣà mọ́ láti ìgbà náà nígbà wọn mọ̀ pé ṣe ò lè wúlò ń bẹ̀ ṣùgbọ́n nílẹ̀ pápá nínú ọ̀dàn ẹ̀sìn lè ráyè ṣiṣẹ́ ìtì ń bà wọ́n lẹ́rù nu iná fi wá dá ètè pé ọ̀dà òru láájà tá a bá jáde ní nǹkan bí aago 2 tá a bá fi dé ojú ogun ní nǹkan bí aago 4 sẹ́mi pé rò pọ̀ tí wọ́n jọ máa lọ tí wọ́n máa yẹ̀nà àwọn tibí náà máa bọ̀ yọ gbà àkókò tá a bá fi lè bá wọn aago 4 tá a bá wá jà láti nǹkan bí aago 4 tá a bá lè lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tá a bá lè dúró títí di ọwọ́ àṣálẹ́ bí aago 6 àbá aago 7 tílẹ̀ ṣú ẹsẹ̀ wọn ò ní lè ríran mọ́ ọkàn wọn balẹ̀ pé báwọn ó ṣe jà ní. wọ́n wá ń lọ nígbò di bí aago 2 tẹ́ fẹ́ gbéra wọ́n bá gbé nìkan bá gbé ẹ̀jẹ̀ àdúró tá a bá lè lè dúró tì wọ́n di àṣálẹ́ ńkọ́ tí wọ́n fọjà jẹ wá wọ́n ò lè wá pa o wọ́n wá tó pàdé sí wípé gbogbo ìta ń sọ yìí o eléèpo ti ń bọ̀ o eléèpo ti ń bọ̀ o wọ́n bá gbọ́dá ẹjẹ́ ajá lóru òru nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ láago 10 tá aago 10 bá ti lù nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè lóru nu òun kálukú ti wọlé sùn mo ti sọ àkókò 13 àbí 14 tí ń bẹnu ọjọ́ ọ̀tọ̀ ní ìrọ̀lẹ́ ọ̀tọ̀ ní àṣálẹ́ ọ̀tọ̀ lálẹ́ ọ̀tọ̀ lóru ọ̀tọ̀ lọ́gànjọ́ òru ọ̀tọ̀ sí ní ìdájí ọ̀tọ̀ làfẹ̀mọ́jú ọ̀tọ̀ lòwúrọ̀ ọ̀tọ̀ ní ìyálẹ̀ta ọ̀tọ̀ ní ọ̀sán ọ̀tọ̀ lọ́sán gangan. ènìyàn ni tá a bá lè dúró tá a bá lè jáde sí wọn lóru ẹsẹ̀ wọn ò ní lè ríran àwọn kan wá ní tá a bá ní ká jagun òru bó o wá ní àṣírímọ̀ síra wá pa wọn bá ní á lo ẹnu ogun military code èló lówó odò tó o bá gbé àdáni àbọ̀rẹ́ nìkan tó fura sí ni bá ní èló lówó odò fàpèjúwe odò Ọ̀ṣun tẹ́ fi ń cross wọ Ọ̀ṣun Òṣogbo á pé kọ́ọ̀ 3 ni tó bá ní kọ́ọ̀ 3 bẹ́ orí ẹ̀ bàbá iye tí wọ́n ń gùn náà nù àti ẹnu odò tá a lò ní kọ́ọ̀ 5 ẹ̀yọ owó 5 kọ́ọ̀ 5 láálò bí gbogbo ogun kéésógun Ìbàdàn nìkan lọ́wọ́ o Ìkìrun Ọba Àgùn Awó Ìwó Èjìgbò Kúta gbogbo ìlú tí ń bẹ lágbègbè àwọn ilẹ̀ Ìjẹ̀ṣà gánà fogun ránṣẹ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn ní mọ̀ ẹgbẹ́ máa pariwo sẹ́nìkan ló lè jagun yìí ni bí wọ́n ṣe wá lọ bí 140 jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn bẹ́ẹ̀ ṣe fi military code sọwọ́ nù wọ́n wá níbò làwọn Ìlọrin ò ṣe ní fura wọ́n bá bẹ̀rẹ̀ lóru nígbò tí dọwọ́ alálẹ̀ àwa ó sọ̀rọ̀ ilé wa o àwa ó sọ̀rọ̀ ilé wa èyí tá a fi gbá
àwọn Ìgbò ní gógó lẹ́kọ̀ọ́ tá a sọ̀rọ̀ tá a fi gbé wọn gógó irú gógó orun náà láṣẹ ṣe láwọn àwọn ará Èkó ẹ tẹ́tí sáré òpin tẹ́ ẹ̀ sì sanwó mi ẹ tẹ́tí jù ẹ ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí máa ń gbè wá tọ́tọ́ wọn fẹ́ burú fúnlẹ̀ Yorùbá àwọn bá ti rò pé ní àwọn káfíìrì wọ́n tún ti bẹ̀rẹ̀ àbúrò ọ̀rọ̀ wọn tí ń sin àwọn káfíìrì wòye ọ̀la àwọn ṣẹ́gun yín àwọn pa gbogbo ẹbọ yín run àwọn fún yín ní láwàní ọ̀rọ̀ wọn rò pé wọ́n ń ṣe èèpà mọ́lẹ̀ èèpà oríṣiríṣi wọ́n ti wá pín ogun mo ti sọ nínú ìtàn Olúyọ̀lé mo ti sọ nínú ìtàn Akọni ilé Èkó wọ́n ti pín ogun sọ́nà mẹ́ta wọ́n ti tẹ́ bá ti rí iná tó ti lọ ẹ̀kan náà lẹ́ ya bo àgọ́gùn Ìlọrin wọ́n ti sùn wọ́n lóde àkàlà ní gbòòrò gangan ìlú ogun mi dà ìlú ogun ilé bí fún máa ń lùlù ogun àwọn bá mi lórí ètò mẹ́ta ń gbọ́ tí ìlú ogun bá mi lọ. ìlú ogun bá mi tí wọ́n ń gbọ́ tí ìlú ogun bá mi ló dín ró kíkankíkan ìgbà náà ló yé àwọn Ìlọrin wípé ikú ti wọlé tọ̀ wọ́n. ìbẹ̀rù pé eléèpó ń bọ̀ wá gba àkóso ogun ojo lọ́dẹ́rìn lọ́jà kọjá lójú mọ́mọ́ òru táwọn Ìlọrin ti sùn iná lọ ká mọ́ná lo ẹnì lólówó odò wọ́n pa Balógun Fúlàní Ìlọrin wọ́n pa Balógun Haúsá tí í ṣe Balógun Gàmbàrí wọ́n sì mú Balógun Yorùbá Ìlọrin lóòyè ní olóyè Ajíkòbí Balógun Yorùbá Ìlọrin olóyè Ọlátẹ́jú wọ́n mú lóòyè wọ́n mú àwọn débàdàn wọ́n mú Jímbà ológun Jímbà wọ́n mú lóòyè ọmọ Àlí Balógun wọ́n mú lóòyè Ìbò Olúyọ̀lé ni wọ́n dá Jímbà ológun àti ọmọ Àlí kí wọ́n dá padà sí Ìlọrin torí lásìkò ogun Elédùwẹ̀ ìyàwó àtọmọ ọba Olúyọ̀lé kan náà ń bẹ tí wọ́n ti mú nígbèkùn nílọrin ṣùgbọ́n Ọlátẹ́jú abẹ́ àti bàbá tiẹ̀ ni wọ́n ti pa láàfin Olúewu Olúyọ̀lé pa òun ọwọ́ akọ Ajíkòbí Balógun Ajíkòbí ṣe èèyàn yẹpẹrẹ ọmọ ilé ọlá ẹ̀jẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni Báṣọ̀run sì ni prime minister Báṣọ̀run òun ni ẹ bá sì pè ní senate president òun ni Olúyọ̀lé nílẹ̀ Yorùbá gbà náà ọ̀dà ẹ mú sọwọ́ lọ bá bàbá mi Aláàfin Àtìbà ọwọ́ ajẹ́dẹ̀ ìdé ìgbà tí bàbá Aláàfin Àtìbà táwọn ọmọ ogun rẹ̀ ń ṣe ìgbáradì kìí ṣe àlọ́ gbogbo àwọn tí wọ́n bẹ́ẹ̀ tẹ́ kó bọ́ lọ́wọ́ ni Aláàfin Àtìbà ni wọ́n da ìbọn bo Balógun Ajíkòbí Ìlọrin ọ̀tá tó gbà sára kó tó kú lé 1000 kan kó tó wó. Ogun Òṣogbo ni Oderinlo ní Balógun tó jà lóòótọ́ torí ẹni tó bá jó lórí ogun láàgbé oríyìn fún àmọ́ kìí ṣe pé bẹ́ẹ̀ ṣe rò pọ̀ jà gbogbo òlú tó jà pọ̀ gbogbo orúkọ àwọn akọni ń bẹ. mo ti sọ ọkàn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì kan ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ibi tí wọ́n ti ja ogun yẹn ká lọ ṣe ọ̀wọ̀n sí ká sọ bẹ̀ẹ́dì kínní ká dẹ̀ kọ́ ọkọ̀ gbogbo ká ní mùsíọ̀mù bẹ̀ ó kọ gbogbo àwọn ọba tó ń bẹ lórí àpẹẹrẹ àwọn alágbára ìlú kọ̀ọ̀kan tó jà. kìíní ìsìnkú ṣe tó kù gan fẹ́ ìṣẹ́jú mélòó mo ti wọ̀ ń bẹ̀ gan báyìí n tó kù ọ̀pọ̀ mọ́ ẹ jẹ́ wọn bá tó kù ń bẹ̀. kò fẹ́ nìkan ọ̀tá kókó bàbí tí a sọ ọmọ amú Fúlàní bọ̀ Òṣogbo àfihàn ra ibùdó ọba tí bàbá ṣe wí ní Fúlàní lọ́ṣogbo nù bíbẹ̀ ẹ̀kọ́ kò sí ti jọ ni kò sí ti já láàfin kí wọ́n mọ̀ pẹ̀lú Olúbàdàn lóòótọ́ ni kí ni ọmọ ajá ta ọjà tí ọba ṣe Oderinlo lọ tó wí ní Fúlàní lọ́ṣogbo ẹni Alabama jẹ́lẹ̀ Yorùbá. ìgbà tí ẹnì pọ́dẹ́rìn lọ ọgbẹ́ Oderinlo tó ti ṣẹ́gun lọ́ṣogbo eléèpọ̀ wá lọ Òṣogbo mọ́ ọgbà Ọ̀tẹ̀fọ̀n lọ ó sì kó Ọ̀tẹ̀fọ̀n ó padà délé ìgbà tó délé tí wọ́n gbọ́ ó délé ṣáájú wọn ránṣẹ́ páwọn ọ̀gbọ́dọ̀ bá nílùú ẹ lọ wo inú ìtàkọ́ ní eléèpo ẹ jẹ́ ìdádúró bá wọn báláyé ṣe rí nù tí wọ́n bá ń pa àlọ́ inú mi sì dùn ẹ dáwọn bàbá mi tí wọ́n pè mí tí wọ́n sọ pé àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ tí gbogbo ayé ti gbọ́ ẹ wá ní ẹ sọ bẹ́ẹ̀ mọ́ pé gbogbo jagun tó wá bàdàn pátá
Oderinlo ló mú wọn wọ̀ Ìbàdàn bàbá yóò sì sáfù àkọ́kọ́ o. Ogun tí ó sì kọ́kọ́ jà tí ó fún lórúkọ ogun ojo ni Òrùgbàmílà, kò pàṣẹ bí military man bí commander ṣe máa ń pàṣẹ ẹyọ ọmọ ogun ẹ lọ bí tí wọ́n jọ fèsì ara wọn a lọ kálọ ni mọ́ ojú oorun ni afọrùn tàn wọ́n. Ààrẹ Laji Abbas lórúkọ tèmi o. Òbùrìbùrì dáná tàn sí jù dáná tàn sí gbó. Èmi a máa wí pé ìtàn wúwo jù ni lọ. Bẹ́ẹ̀ bá ti ń pa àlọ́ bẹ́ẹ̀ bá ń pa àlọ́ ẹ máa rántí pé Ààrẹ Laji Abbas ń bẹ ní ilẹ̀ Ìbàdàn tó ṣe pé kò sí nǹkan mìíràn tí à ń ṣe níṣẹ́ ju ojúlówó ìtàn lọ. Ṣé ẹ gbà pé ìtàn Basọ̀run Ògúnmọ́lá ni láti bẹ̀rẹ̀ apá kìíní apá kejì tá a kọ́kọ́ ń pàjùbà àti ìwọ̀nù ìtàn Basọ̀run Ògúnmọ́lá gangan. A sì ń pẹ̀yìn yẹn wa ẹ bá wa dá sí i tí òjá ṣètò lánàá ni wípé a wà ní ìlú Kúta lọ́dọ̀ bàbá mi ọba Oyèlúdé Adékúnlé Màkàmá Olówú Kúta CON. A wà lọ́dọ̀ wọn lánàá láti lọ kí wọn kú oríire CON Nigeria Merit Award tí wọ́n gbà ìdínà. Bákan náà ni lọ́la a wà ní Honor FM 103.5 Honor FM 103.5 ní Bódìjà ní ilẹ̀ Ìbàdàn. Iṣẹ́ ibo Olúyọ̀lé gan tá à ń sọ ìlọ́wọ́ ibẹ̀ lẹ́ẹ̀ ti gbọ́ gbogbo wúlẹ̀wúlẹ̀ gbogbo tí mo kàrá mú ní lérèfé ló ń kálukú ó ti mọ̀ ìgbà tí bàbá rẹ̀ wọ̀lú bí bàbá òun sì jẹ́ ẹgbọ́n nínú ìtàn ibo Olúyọ̀lé gbogbo àwọn tọrọ kàn ni wọ́n ń pè mí ẹ̀rí pé bàbá mi Arólógún bí èéfín àná Ògúnmọ́lá àwọn náà ti pè mí ó ń kálukú lọ́mọ bó ṣe wọ̀lú bí Ìbíkúnlé ṣe lágbára tóun nílẹ̀ Yorùbá Balógun bí Ìbíkúnlé yóò múra ni Balógun Ìbíkúnlé wọ́n ní ká tó ní Balógun bí Ìbíkúnlé ó tún dọ̀run bó ṣe wá lágbára tóun tó kí oníbùdó ìlọ̀gá rẹ̀ la fi máa ń pè ní kìnní oníbùdó èèyàn máa ń lọ́gàá bí Ààrẹ Látòsàrẹ Ọ̀nà Kakanfò ṣe lágbára tó burú tó akọ̀pẹ dẹ́mu ló ṣe wọ̀ Ìbàdàn kì í ṣe jagojago ìmọ̀ ta ẹmú fáwọn alágbára ni ẹ sì lè mí sì sọ bí n bá sọ ìtàn mílíọ̀nù márùn kọ́ ni ìtàn Ààrẹ Látòsà èmi náà kẹjú ìtàn pọ̀ ńlẹ̀ báwọn ọmọ Ààrẹ bá láwọn ọ̀sán èmi náà ọ̀sán torí báwọn ọmọ Ààrẹ ń bẹ lọ́wọ́ yín. Ààrẹ Laji Abbas lórúkọ mi ò bùrìbùrì dáná tàn sí jù dáná tàn sí gbó á pàdé ní Honor FM lọ́la ní aago 8 alẹ́ ẹ̀rìwò náà lórí Facebook ẹ lọ sórí péjì Honor FM 103.5 ní Bódìjà ní ilẹ̀ Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa o mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa o ẹ má pa àlọ́ o ẹ já sọ ìtàn o torí pé ìtàn tá a bá sọ ẹ má jàbí tàbùkù àwọn kan ẹ já sọ bí ìtàn ṣe jẹ́ bí ìtàn sì ṣe rí ni ìlú Ìbàdàn ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o mo kí wa ẹ ṣé gan ni títí ìtàgbà tá a tó pàdé èmi a máa wí pé ejò kan ò ní rọrùn rè pé láyé èkó dúró ire o. Ààrẹ òkútan ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọ̀nà òkun lórí ẹ̀ àsọ̀tún báyìí àsọ̀tún fún yìí iṣẹ́ yóò ṣe títí yóò ní olóyè ilẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òkútan àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òkútan ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìbò pápá ìlú lọ àsọ̀tàn lóye ìwọ lọ́rùn fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ o. Ìtàn Yorùbá tí ó lẹ́yà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ o. Ìtàn Yorùbá tí ó lẹ́yà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o.